málámálámálámálá ó máa bójú ọ̀run òkùnkùn ló ṣògbọ́lẹ̀ mú ní ẹ̀ẹ́rẹ́ yìí. Kíni dé sí Yorùbá o ọmọ aláyé, kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ nípa wípé kí ló dé tí àwọn òṣèré tí wọ́n wá ń tọrọ ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe lọ ni wípé àwa tá a bá lè ràn wọ́n lọ́wọ́ ká ràn wọ́n lọ́wọ́, àwa tá a bá dẹ̀ lè ṣèrànlọ́wọ́ fún wọn ká fi wọ́n lẹ̀, nítorí pé tí ara ò bá ní wọ́n ní jáde kí wọ́n máa lọ bá Pastor Gabriiel pé kí ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn. So Bible àti Quran ó gbà wá níyànjú pé ká tọrọ ìrànlọ́wọ́ nígbà tí a bá nídìí ẹ̀. So tá a bá wo ọ̀rọ̀ òṣèré nípa ọ̀rọ̀ Nigerian theatre, a ó rí i pé ó ti Nigerian theatre began early 1940 ló ti bẹ̀rẹ̀. A dẹ̀ sọ fún wa pé wọ́n bí Ògúndé ní 1916. In 1916 a ti sọ pé kó tó di pé Ògúndé jáde láyé ní 1990 ó ní ipa pàtàkì tó kó nípa ọ̀rọ̀ theatre ní ilẹ̀ Yorùbá. So nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí pé drama stage play kan máa gbé lọ gbogbo àwọn primary school, secondary school láti lè dá àwọn èèyàn lára yá. Then ìjọba ológun wọ́n dá lásìkò tí wọ́n láwọn ń ṣe festival of arts and culture, èyí tí wọ́n tó mú wọn dá Festac sílẹ̀. Festac ní 1977 ìgbà yẹn náà kọ́ National Theatre. Ẹ rí i pé wọ́n kọ́ gẹ́gẹ́ bí fìlà àwọn ológun ni. National Theatre ó tóbi débi pé ó lè gba about 5,000 seater tí a bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ hall tí wọ́n kọ́ síbẹ̀. Àwọn hall wà ń bẹ̀, cinema hall, oríṣiríṣi àwọn nǹkan ló wà ń bẹ̀. A ó rí wípé àsìkò kan, nígbà tó dásìkò kan, àwọn Ògúndé wọ́n ronú wípé àwọn Wọlé Ṣóyínká ló fún wọn ní ìmọ̀ràn wípé ẹ̀yin àgbààgbà òṣèré yìí, àwọn Ògúndé, àwọn bàbá Sàlá, Akin Ògúngbè,
gbogbo Dúróládépọ̀ gbogbo àwọn yẹn wọ́n máa ń kójọ wọ́n máa ń sáà ń kójọ sọ́dọ̀ Ògúndé. Ìgbà tó yálà àwọn Wọlé Ṣóyínká gbà wọ́n nímọ̀ràn pé ó yẹ kẹ́ ní ẹgbẹ́ ó yẹ kẹ́ ní ẹgbẹ́. So ìdí nìyẹn tí wọ́n ṣe ronú ANTP ìlú Ìbàdàn ní University of Ìbàdàn náà ti dá sílẹ̀ nígbà yẹn. Tá a bá ń sọ̀rọ̀ nǹkan bíi about 1977 ni wọ́n ronú ọ̀rọ̀ ANTP, Association of Nigeria Theatre Practitioner, ANTP. Ṣùgbọ́n wọ́n rẹ́gísítà ẹgbẹ́ yẹn until 1995. Chief Jimaliu òun ló lọ rẹ́gísítà ẹgbẹ́ yẹn tí wọ́n fi ní certificate. Wọ́n rẹ́gísítà lọ́dọ̀ ìjọba ò recognize wọn until 1995 nígbà tí Chief Jimaliu tó di president ẹgbẹ́. Ìgbà tí Jimaliu wà ń bẹ̀ òun náà ló ronú pé báwo ni a ṣe máa ṣe ẹgbẹ́ òṣèré tá à ní ọ́fíìsì. Òun ló rin ìrìn àjò yẹn pẹ̀lú connection tó ní tí wọ́n fi fún wọn ní ọ́fíìsì kan ní National Theatre tí NTP fi ní ọ́fíìsì níbẹ̀. Lẹ́yìn ìgbà tí Jimaliu kú ń bẹ̀ tán wọ́n rí ibẹ̀ yẹn lò mọ́ wọ́n ní ọ́fíìsì. Ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn ń dé wọ́n á kàn kó jọ láti ṣe meeting níbi tí wọ́n ti máa ń ṣe gbogbo àwọn meeting wọn. Wọ́n padà yan àwọn tí ó máa jẹ́ governor ní state kọ̀ọ̀kan. So ẹni tó bá jẹ́ olórí pátápátá ni president ìyẹn ẹgbẹ́ ti ANTP. So ẹgbẹ́ ANTP yìí, Association of Nigeria Theatre Practitioners. So Jimaliu ló wá fi art kún, Theatre Art Practitioners. So tí wọ́n fi register ẹgbẹ́ yẹn nígbà yẹn. So nígbà tí Ògúndé náà kọ́kọ́ fi ṣe olórí, gbogbo ìgbà tí Ògúndé fi wà ń bẹ̀ ó lò about 13 years. Wọ́n lè sọ pé kí bàbá kó sinmi kankan until ìgbà tí bàbá kú ni wọ́n tó ronú kẹ́lómi wá bọ́ síbẹ̀. So Adelov náà jẹ́ Jimaliu náà jẹ́ Jídé Kòsọ́kọ́ jẹ́ Adébáyọ̀ Sàlámì òun náà jẹ́ president ẹgbẹ́ ANTP yìí. Later ni àwọn Ìgbò àwọn náà ronú pé ó yẹ káwọn ní ẹgbẹ́ táwọn Ìgbò náà wá dá NANTAP. Wọ́n dá NANTAP sílẹ̀, National Association of Nigerian Theatre Art Practitioners, NANTAP. Àwọn náà dá ẹgbẹ́ tiwọn sílẹ̀. So nígbà tó yá èdè-àìyedè lórí leadership, èmi ni mo fẹ́ jẹ president, ìwọ ló máa jẹ́. Nígbà tí Jimaliu kúrò ń bẹ̀ tán, àsìkò Jimaliu àwọn Àṣàolú ni wọ́n ṣe wàhálà tí wọ́n jókòó tí wọ́n kọ òfin ANTP constitution. So nígbà tó wá fi di pé Jimaliu fẹ́ kúrò ń bẹ̀, èdè-àìyedè ṣẹlẹ̀ gidigidi nípa pé ọ̀tọ̀ lẹ́ni tí Jimaliu fẹ́ kó jẹ president. So àwọn Adébáyọ̀ Sàlámì, àwọn Jídé Kòsọ́kọ́, àwọn fẹ́ kí Délé Òdúlé kó di president ẹgbẹ́. Ìjà wá ṣẹlẹ̀ láàrin ara wọn, ìjà tó ní agbára. Ṣùgbọ́n gbà tí wọ́n dìbò, Délé Òdúlé ò win, Victor Àṣàolú ló win. Ní inú àwọn Délé Òdúlé ò dùn. So wọ́n bá ṣe kúrò nínú ANTP. Adébáyọ̀ Sàlámì náà kúrò, Jídé Kòsọ́kọ́ kúrò, gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n wá lọ fọ́ọ̀mù ẹgbẹ́ míì àti bàbá Latin náà ṣe wá fọ́ọ̀mù Theatre Arts and Movie Practitioners Association of Nigeria, TAMPA. So TAMPAN wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ míì. So nígbà tí wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ míì, wọ́n gbéra wọn lọ court lóríṣiríṣi. kéèsì yẹn ó ní agbára ní Ìbàdàn. Gbà míì wọ́n á fix court sí Ìlọrin. Ó ní iye ọdún tí wọ́n fi fà yẹn láàrin ara wọn ń bẹ̀.
ìdí tí ẹgbẹ́ yẹn ṣe bẹ́ sí méjì nìyẹn. Nígbà tó yá àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan táwọn náà tún rí pé àwọn àgbààgbà òṣèré yìí wọ́n dàbẹ́ ni pé wọ́n fẹ́ káwọn ga, wọ́n fẹ́ káwọn lọ sókè, wọ́n fẹ́ máa control àwọn, wọ́n fẹ́ máa fi ìgbà tijọ́ òun wé ìgbà ìsín. Àwọn míì tún pera wọn ní one house, àwọn náà tún bẹ́ dànù sẹ́gbẹ́ kan. So ẹgbẹ́ wa pín yẹ́lẹyẹ̀lẹ, ẹgbẹ́ pín yẹ́lẹyẹ̀lẹ. So nígbà tí ẹgbẹ́ ti wá pín yẹ́lẹyẹ̀lẹ, ṣé wá rí àwọn tí wọ́n wá jẹ́ àwọn àgbààgbà òṣèré, gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé Ògúndé nígbà tí ó wà ń bẹ̀, gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà òṣèré yẹn nígbà tí Ògúndé ti kú, sí kálukú náà dẹ̀ ti dá theatre concept titi wọn sílẹ̀, kálukú dá group tiẹ̀ sílẹ̀. So ó fi di pé Jim Aliu ní ẹgbẹ́ tiẹ̀, Baba Sala ní tiẹ̀, àwọn Dúró Ládípọ̀ ní tiwọn. So kálukú ní ẹgbẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kálukú dẹ̀ ní àwọn ọmọọṣẹ́ tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. So kálukú wá ní àwọn oríṣiríṣi àwọn èèyàn titi wọn. So débi pé tó wá fẹ́ ṣe fíìmù, kálukú ń pe àwọn èèyàn tiẹ̀ sínú fíìmù. Àwọn tí ẹ bá ti ṣe èèyàn tiwọn, wọn ní pè wọ́n sínú fíìmù tó bá fẹ́ ṣe fíìmù. So crisis oríṣiríṣi wá ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèré yìí. Ìkùnsínú wà láàrin ara wọn, ìjà wà láàrin ara wọn, ìbínú ara ẹni wà láàrin ara wọn. Àwọn kan ti wò pé gbogbo àwọn àgbà òṣèré yẹn yí pé the way bọ́n ṣe máa ń ṣe fíìmù ó ti jọ òun pé kò bá ti òde òní mu mọ́, pé ọ̀pọ̀lọpọ̀ wọn eré olóògùn ni wọ́n máa ń ṣe. So gbogbo àwọn Lálùdé, Alápinni, àwọn ìyá gbóǹkan yẹn tí wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ Ajílẹ̀yẹ, táwọn act àjẹ́ káwọn yẹn fi mọ̀ pàjẹ́ ń bẹ. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń ṣe fíìmù òde òní wọ́n believe pé àwọn èèyàn fẹ́ rí àwọn olóògùn mọ́, àwọn èèyàn láìkí ọ̀fọ̀, so àwọn èèyàn láìkí ọmọdé ògùn mọ́ra. So wọ́n wá pa gbogbo àwọn òṣèré yẹn tì sẹ́gbẹ́ kan. So táwọn bá fẹ́ ṣe fíìmù, wọ́n á ṣe fíìmù pẹ̀lú nǹkan tó ń lọ lóde òní. Tipátipá lẹ́ fi rí àwọn ológun ń bẹ, even tipátipá lẹ́ fi rí àjẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù tí àwọn wá ń ṣe. Wọ́n lè gbé babaláwo wá o, ṣùgbọ́n bóyá sìn kan àbí méjì ó ti kúrò. So that àwọn èèyàn ò ní fi bẹ́ẹ̀ rí nǹkan tó ní ṣe pẹ̀lú oògùn. Ibí yìí ni problem ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀. Nígbà tó ṣe pé àwọn àgbààgbà òṣèré yẹn àwọn náà tó produce àwọn ọmọọṣẹ́. Akin Ògúngbè òun ló kọ́ Charles Olúmọ Àgbákò, òun ló kọ́ níṣẹ́. So Akin Ògúngbè ló kọ́ Jim Aliu níṣẹ́. So gbogbo àwọn Akin Ògúngbè yẹn nígbà tó ṣe 50 years anniversary ní Abẹ́òkúta, mo lọ síbẹ̀ ní Kútọ̀. Irú àwọn bàbá yẹn tẹ́ bá rí ibi tí wọ́n ń gbé tí bàbá yẹn fi jáde láyé, wọn ò fi bẹ́ẹ̀ lu bàbá yẹn náà mọ́, ipò ti dàgbà. Wọ́n pa gbogbo àwọn bàbá yẹn tì. Àsìkò kan náà ń bẹ Chief Jim Aliu, wọn pè sí eré mọ́. Even ó mú Òrìṣàbùnmi, òun ló train Òrìṣàbùnmi ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ ni. Àsìkò kan wà tí wọ́n bẹ̀rẹ̀ sí bá Òrìṣàbùnmi sùn, tí wọ́n tì síra wọn. So débi pé àwọn náà da àárín Òrìṣàbùnmi àti Jim Aliu, wọ́n da àárín wọn rú. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrànlọ́wọ́ tí àwọn òṣèré yẹn bá need, torí Jim Aliu ó wà connected pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá Nàìjíríà. Ó ṣe gbogbo agbára ẹ̀, ó ná owó, ó ná connection sínú theatre industry, but in the end wọ́n fi bí sú bàbá náà. Wọ́n fi bí sú. Tí a bá wo àsìkò kan ń bẹ tí Ògúndé gan tó bínú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó ṣépè fún wọn. Bóyá èpè yẹn náà ló ń jà ní o, kò yé wa lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ANTP, torí ẹgbẹ́ yẹn padà dàrú.
ẹgbẹ́ yẹn padà dàrú. Àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà òṣèré tí wọ́n jẹ ìyà púpọ̀ fún fíìmù débi pé àwọn tó wà lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn mí ọ̀mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń dárúkọ ẹnìkan fún wọn á láwọn ọ̀mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀, ẹlòmíì ọ̀mẹ́ni tó ń jẹ́ aṣípa, ẹlòmíì ọ̀mẹ́ni tó ń jẹ́ ajere, ẹlòmíì ọ̀mẹ́ni tó ń jẹ́ ajímọ́jàsán, ẹlòmíì ọ̀mẹ́ni tí ń jẹ́ ìyá gbóǹkàn yìí tí bá ṣe pé Pastor Gabriiel ó gbé síta. Ẹlòmíì Ìyábọ̀ Òjó lòun tẹ̀ rántí pé Súlè bèbè tẹ̀ wà mọ́ so wọ́n ti gbà tí wọ́n gbé jáde lòun tó mọ̀ pé so bàbá yìí so wọ́n rà pé òṣèré lòun náà. So ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀mẹ́ni tí ń jẹ́ Jimaliu, ẹlòmíì ọ̀mẹ́ni tí ń jẹ́ Àṣàolú, ẹlòmíì ọ̀mẹ́ni tí ń jẹ́ Bàbá Sàlá gan. Ajímọ́jàsán òun àtàwọn Adébáyọ̀ Sàlámì nájọ́ bẹ̀rẹ̀ eré àtàlúwẹ̀ẹ́. So ẹlòmíì ọ̀mẹ́ni tí ń jẹ́ Ajímọ́jàsán. So àwọn Adébáyọ̀ Sàlámì àwọn wọ́n smart, òun ó tètè ya ronú nígbà tó ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn bá ṣe àwọn mákẹ́tà àwọn ni wọ́n ń jẹ́. Ó ti ya mú kan náà àwọn ìyàwó ẹ̀ òun yà fi ṣe mákẹ́tà jẹ́ sóun náà máa mákẹ́tì fíìmù nídùúmọ̀tà. So tó bá ṣe fíìmù ó ti mọ̀ pé ìyàwó òun ló máa bá wọn tà á nítorí pé wọ́n ní babalá problem nínú industry yẹn. Based on my knowledge àti ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tá a ṣe láwọn àsìkò kan tí mo interview ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àgbà òṣèré yẹn gbogbo pátápátá ni mo lọ interview ká fi mọ problem tó ṣẹlẹ̀ nínú industry yẹn àtàwọn tí wọ́n dé lẹ́yìn àwọn àgbàlagbà yẹn, àwọn tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n kọ́ iṣẹ́ yẹn gidi tí wọ́n jẹ ìyà fún, tí wọ́n ru iná tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wọn. So irú àwọn ọ̀gá Bello wọ́n jẹ ìyà púpọ̀ fún iṣẹ́ yẹn. Dúróládépọ̀ bàbá Mèrò lọ́kọ́ Adébáyọ̀ Sàlámì ní iṣẹ́. So Adébáyọ̀ Sàlámì tẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ fíìmù ẹ̀ ó máa gbé àwọn ìyá àbèjì ọmọ aráyé le á gbé wọn wá àwọn ìyá Rainbow torí ó mọ̀ pé àwọn ìyá yẹn àwọn ìyàwó àwọn àgbà òṣèré ni wọ́n fẹ́ kíyàwó jẹ wọ́n. So wọ́n á máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan wá tó jẹ́ àwọn àgbàlagbà yẹn ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n èé lò wọ́n nígbà tí wọ́n bá lò wọ́n sínú eré báwo ni wọ́n ṣe fẹ́ fún wọn lówó nígbà tí òṣìṣẹ́ tẹ wá ní kó gba owó. So ìgbà tó ti já sí wípé wọ́n wá lo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré yẹn mọ́ ó fi wá di pé wọ́n ní problem financially. Àwọn míì wà nù wọn tó yá sí pé àwọn ọmọ wọn inú wọn ò dùn tẹ́lẹ̀ sí eré tí wọ́n ń ṣe. Nígbà tó wá fi di pé wọ́n ní problem àwọn ọmọ wọn pa wọ́n tì. Àwọn ẹlòmíì wà tí àwọn ọmọ wọn náà bí agbára wọn ṣe mọ wọ́n ń tọ́jú àwọn àgbà òṣèré yìí. Àwọn tẹ́ bá wo ẹ rí i pé kànràn náà ti wà nínú industry for many years. Ẹ rí i pé Kọ́lá Olóòtú ló gbé wá sórí ètò tó wá ń bá tọrọ owó tó ní ilé tóun gbé ó ti jóná mọ́tò ti lọ gbogbo nǹkan tóun ní. Kọ́lá Olóòtú ló ń bá tọrọ owó lórí social media. Ó ní ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn olè tí wá káwọn mọ́lé torí pé ó máa ń ṣe bí olówó nínú fíìmù. Ó ní wọ́n lérò pé òun ní owó tòótọ́ ni. So ibi tí báwo ni problem ṣe ṣẹlẹ̀ sí gbogbo àwọn àgbà òṣèré yìí. Àwọn abìjà ẹ rí i pé àwọn abìjà wọ́n ti wà nínú industry tipẹ́tipẹ́. Àwọn alébíoṣù wọ́n ti wà nínú industry tipẹ́tipẹ́. Gbọ́n tí alébíoṣù tó sọ láìpẹ́ yìí pé òun náà nídìí ìrànlọ́wọ́. Ògúnjìmí mo pàdé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ní Èkìtì lọ́dọ̀ Chief Jimaliu ló star Ògúnjìmí àti Fádèyí Olóró. Ẹ wo ọ̀nà tí Fádèyí Olóró tóun náà gbà tó fi jáde láyé torí pé wọ́n rí ìtọ́jú tó péye torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ò fi bẹ́ẹ̀ lò wọ́n mọ́. Wọ́n wò pé ìgbà tí ayé fi mọ̀ wọ́n
eré olóògùn ọ̀fọ̀ bí àjẹ́ nǹkan kan ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe. So àwọn tó ń ṣe fíìmù lóde òní gbà pé gbogbo irú àwọn kan bẹ́ẹ̀ yẹn àwọn ará ayé wọn fi bẹ́ẹ̀ nídìí ẹ̀ púpọ̀ mọ́, ló jẹ́ kí wọ́n pa gbogbo wọn tì bẹ́ẹ̀ yẹn. So tí a bá wo bàbá Sàlá, a ó rí i pé kò sí kan ní àwọn ẹbí bàbá Sàlá tó bọ́ sórí social media wá tọrọ owó fún bàbá Sàlá nígbà tí ó kú páwọn fẹ́ sìn. Kò sí ẹbí Jimaliu kan tó bọ́ sórí social media páwọn fẹ́ tọrọ owó fún Jimaliu nígbà tó kú. Jimaliu níyàwó láwọn ọmọ ó sì kọ́lé. Gbogbo àwọn yẹn wọ́n ti tọ́jú ìgbà táwọn bá kú kalẹ̀, owó tí wọ́n fi sin àwọn wọ́n ti ṣètò lórí ẹ̀ fún àwọn ẹbí kó tó di pé wọ́n jáde láyé. Torí pé irú connection tírú àwọn Jimaliu ní àwọn kànràn wọn ní, àwọn ìyágbóǹkan wọn ní, àwọn Ògúnjìmí wọn ní, Fádèyí Olóró wọn ní, Súwébèbè tóun náà jáde wọn ní, Alápinni wọn ní, Lálùdé kò ní. Ìdí nìyí tó fi já sí wípé àwọn tí ẹ rí tí wọ́n ń jáde tí wọ́n ń pariwo páwọn nídìí ìrànlọ́wọ́ yìí, wọ́n nídìí ìrànlọ́wọ́ nítòótọ́ ni o. Gbogbo nǹkan tí oníkálukú bá lè ṣe fún wọn ẹ ṣe nítorí Ọlọ́run, nítorí wípé Olúwa sọ pé ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó bá béèrè. Tá a bá rí àsáìlù lẹni tó ń béèrè, ẹni tí ó nídìí ìrànlọ́wọ́. A rí nínú Quran níbi tí Olúwa ti sọ fún Prophet Muhammad wípé tó bá rí àwọn tó bá wá ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀, wa amma sa'ila fala tanhar, do not repulse the beggars. Do not repulse the beggar. Do not repulse the beggar. Sáìlù lẹni tí ń tọrọ nǹkan tó nídìí ẹ̀. So jámù rẹ̀ ni sàìlùn, àwọn tó ń béèrè nǹkan. Tẹ́ bá rẹ́ni tí ń tọrọ nǹkan lọ́wọ́ yín tẹ́ sì lágbára àti fún ẹ fún o, torí pé ara ní débẹ̀ ni. Tí ara ò bá ní, òun náà kò ní ká ìtìjú, kò ní ká tìṣẹ́gbẹ́ kan láti máa wá tọrọ ìrànlọ́wọ́. Tí ẹ bá wo ìyá àbèjì ọmọ aráyé le, Pastor Gabriel ọ̀ràn lọ́wọ́, òun ló ràn lọ́wọ́. Ìyá gbóǹkàn kìí ṣe pọ́ lọ bá Pastor Gabriel, ó bọ́ sórí social media ní pé òun nídìí ìrànlọ́wọ́, ó yẹ kóun ní mọ́tò látìgbà tóun ti ń ṣe eré kó tó di pé àwọn èèyàn connect ìyá gbóǹkàn mọ́ Pastor Gabriel. Pastor Gabriel kọ́lọ́wọ́n ọba kó san lẹ́san olóore, torí pé iṣẹ́ ńlá ló ń ṣe láti ran àwọn èèyàn lọ́wọ́ bó ṣe ní agbára mọ́. Ẹ má jẹ́ ká discourage ẹ o, torí ẹ má jẹ́ ká discourage ẹ. Kọ́sì kò lọ bá ẹnìkankan pé ní túláàsì pé ẹ wá bá òun, àwọn ni wọ́n ń lọ bá pé kó ran àwọn lọ́wọ́. Òun náà ní ìrànlọ́wọ́ yẹn lọ́wọ́ ju pé kó bọ́ sórí social media kó request lọ́dọ̀ àwọn èèyàn. Kálukú ló dẹ̀ ní àwọn fans tiẹ̀. So àwọn fans òṣèré tí wọ́n bá gbé wá, so tó bá rí pé káwọn ṣèrànlọ́wọ́ wá ṣe, ẹlòmíì yóò ṣe torí Ọlọ́run kò mọ̀ wọ́n rí. So ẹ jẹ́ kí a má discourage ẹni tó lọ́n bá ní kí ó pariwo síta pé òun nídìí ìrànlọ́wọ́. Lẹ́yìn ìyá gbóǹkàn á torí pé ó ṣèrànlọ́wọ́ fún arákùnrin kan tí ń jẹ́ Muideen, tí ó ń ta àwọn kinní tó ń kó káàkiri lẹ́gbẹ̀ẹ́ títì. Ìmísí Ọlọ́run ló mí sí Pastor Gabriel pé arákùnrin yìí ṣèrànlọ́wọ́ fún, ó ti ṣe ìrànlọ́wọ́ fún ìyẹn náà. Alápinni ẹlòmíràn tún ti jáde tó bá alápinni náà gba owó lórí social media. Wọ́n ti ra mọ́tò fún alápinni. Lálùdé òun náà wọ́n ti ra mọ́tò fún.
Ìyábọ̀ kò ẹ rí i pé ara ni arábìnrin yẹn náà títí tóun náà fi jáde láyé. Fádèyí olóró ara ní ọ̀tẹ̀jásípò àwọn èèyàn fún lówó ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́. Ògúnjìmí òun náà ó ti ń pariwo ìrànlọ́wọ́. Tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde yìí tí kì í bá ṣe pé wọ́n nídìí ìrànlọ́wọ́, mi lérò pé wọ́n máa jáde síta. Gẹ́gẹ́ bí mo ṣe ṣe àlàyé, a ó rí i pé àwọn kan sì wà nínú àwọn àgbà òṣèré yẹn tí wọ́n jáde síta. Nítorí pé wọ́n wò pé àwọn míì wò pé nǹkan tí ẹnìkan ti ṣe tó jáde síta tó tọrọ ìrànlọ́wọ́ kó má wàá ní ìgbà tí lágbájá ti jáde síta so ṣé àwọn náà fẹ́ máa kọ́pì ohun tí ẹnìkan ti ṣe ni. Ìtìjú yẹn kò jẹ́ kí ẹlòmíì kó jáde síta. So àwọn tí wọ́n dẹ̀ fi ìtìjú kárùn wọ́n wò wípé kò sí láì fi bí káwọn jáde síta. So tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré tí wọ́n ti ṣeré sẹ́yìn gẹ́gẹ́ bá ti sọ, àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti palẹ̀ mọ́ ọjọ́ ikú wọn kalẹ̀. Nígbà táwọn ò bá kú, owó wọ́n bẹ̀rẹ̀ sí sèfù owó lẹ́ẹ̀ fi rí àwọn ẹbí wọn kí wọ́n jáde síta wá tọrọ owó lórí social media. Mo ṣe ṣàlàyé fún wa pé àwọn míì wà ní wọn tí wọ́n ti wọ́nà àwọn ọmọ wọn pé wọ́n gbọ́dọ̀ wá tọrọ owó fún àwọn táwọn bá kú. A ó rí wípé kò ṣẹlẹ̀ sí àwọn kan nínú wọn. So tá a bá wá wo ìgbésí ayé àwọn irú àwọn Jídé Kòsọ́kọ́, Adébáyọ̀ Sàlámì, Ọ̀gá Bello, àwọn Múkàrè, Láìdé Bákàrè, Ìyábọ̀ Òjó, àwọn Ọdúnládé Adékọ́lá, Saheed Balógun, Yínká Quadri, Igwe. Ṣé bá wo láìfù tí àwọn yẹn ń lò, ẹ rí wípé àwọn yẹn wọ́n smart, wọ́n sì wọ́n pọn omi lẹ̀ dé òǹgbẹ. Tó bá di pé problem kan ó wá lágbára púpọ̀ jù, táwọn bá fẹ́ tọrọ ìrànlọ́wọ́, wọ́n mọ connection táwọn ní táwọn fi lọ bá ń tọ̀hún tí ìrànlọ́wọ́ yẹn ó fi jáde láì já sí pé àwọn gbéra àwọn wá sórí social media. Ẹ wo Igwe, kí ló dé tó bọ́ra rẹ̀ sí òhò tó ń gbà tó ń campaign fún Tinubu. Ẹ rí i pé gbà táwọn èèyàn ń bu, ó jáde ó ṣàlàyé pé gbà tí ara ni òun tọrẹ òun tí wọ́n fẹ́ ṣe operation, òun ò rí ẹnìkankan kó kó owó kalẹ̀. Ó sì wà no tampan because problem tó ní tampa gan lè má ní irú owó tí wọ́n nídìí tí ó fi ṣe ìtọ́jú ara rẹ̀. So ó ní Tinubu àti ìyàwó ẹ̀ ló ran òun lọ́wọ́ tí òun fi lálàáfíà. Ẹ wá ní kí ló dé tóun jáde ní òhò, kẹ́nìkan kan má bu òun, ohun tó bá wù òun lòun lè fi ara òun ṣe. Ìrànlọ́wọ́ tó rí òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀. So tí a bá wo àwọn Ìṣọ̀lá Ògúnṣọlá àti gbogbo àwọn Dúróládépọ̀ ní Baba Sàlá ní Jimaliu ní Ògúndé, ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wí yẹn wọ́n rí owó nínú film industry, wọ́n sì fi dè nǹkan mọ́lẹ̀, wọ́n sì tọ́jú àwọn ọmọ wọn,
débi wípé ìdí nìyí tó fi dá pé ó ṣòro kẹtórí ọ̀kan nínú àwọn ọmọ àwọn tá a wí yìí láti pé nígbà tí àwọn òbí wọn tí wọ́n jáde láyé ẹ rí i pé wọ́n jáde láti wá tọrọ owó fáwọn òbí wọn. Akin Ògúngbè ọmọ Abẹ́òkúta ni òun lọ́kọ́ Charles Olúmọ ní iṣẹ́, òun lọ́kọ́ Jimaliu náà ní iṣẹ́. A ó rí i wípé àwọn kọ̀ọ̀kan ẹ lè rí wọn níta kan á tọrọ owó. Àwọn kan wà wọ́n ń gbé low life, àwọn kan ń gbé private life. Fúnkẹ́ Akíndélé ṣe mọ̀ pé lọ́ọ̀yà lòun, so àwọn yẹn wọ́n ní àwọn ó sì ní connection, wọ́n mọ̀ bọ́n ṣe ń dọ́gbọ́n sí ilé ayé wọn. Fẹ́mi Adébáyọ̀ bàbá rẹ̀ Adébáyọ̀ Sàlámì wo ọ̀pọ̀lọpọ̀ owó tó ń rí nínú film industry ó fi tọ́ àwọn ọmọ. At least Adébáyọ̀ Sàlámì ní up to 5 or 7 graduates tó jẹ́ ọmọ tó bínú tó ná owó, ó invest owó lórí àwọn ọmọ yẹn. Ṣé irú Adébáyọ̀ Sàlámì lọ́jọ́ iwájú ṣe mọ̀ pé ìyà ò lè jẹ́, kódà tó bá kú ìyà ò lè jẹ́, àwọn ọmọ rẹ̀ ò lè wá tọrọ owó fún lórí social media torí pé ó mójútó àwọn ọmọ rẹ̀, kò sì ṣe owó tó rí níṣekúṣe. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó smart nínú wọn kọ̀ọ̀kan tẹ́ rí yẹn. Ẹ rí lásìkò kan Yétúndé Wùnmí ó ní problem nígbà tí àwọn NDLA tí wọ́n arrest ẹ̀ pó gbé cocaine. Ó sọ fún adájọ́ pé ara ni òun dẹ̀ nídìí owó ló jẹ́ kó òun ó ṣe bẹ́ẹ̀. Ẹ ó rí wípé ó jẹ ìyà tó ṣe, wọ́n dẹ̀ fine ẹ̀. Àwọn ANTP náà gbé owó sílẹ̀ tí wọ́n ràn lọ́wọ́ nígbà yẹn. Bàbá Sùwé àwọn NDLA wọ́n mú òun náà lórí ọ̀rọ̀ cocaine. Kí ni bàbá Sùwé wá débi ọ̀rọ̀ cocaine? Ṣùgbọ́n àwọn NDLA wọ́n rí evidence kankan so lórí ọ̀rọ̀ bàbá Sùwé pé ó gbé cocaine. Ṣùgbọ́n àwọn NDLA ní lóòótọ́ ló gbé, pé kíní ẹ̀ ó bọ́ọ̀sì sí nínú tó fi di pé ọ̀rẹ́ bàbá Sùwé láwọn àsìkò kan. Esther Ajayi lásìkò tó nídìí ìrànlọ́wọ́, Esther Ajayi fún un ní 10 million. So àìmọye àwọn tí wọ́n ń lọ bá Esther Ajayi nínú àwọn òṣèré tí arábìnrin yẹn náà ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. Òun ò kí ń jáde wá sọ lórí social media ní kóun ran àwọn báyìí lọ́wọ́, àwọn náà máa ń wá ń sọ fúnra wọn lórí social media pé Esther Ajayi ṣe nǹkan báyìí fún àwọn. Ìyá Rainbow látìgbà tó ti kú ó lóun ò lè lọ́kọ míì mọ́, so àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń ṣètọ́jú ẹ̀. Ẹ rí wípé àwọn ògògó wọn a máa lo Ìyá Rainbow dáadáa, so kálukú ló ní àwọn èèyàn tiẹ̀ nínú film industry. Ìbátára ni kànràn ẹ̀rìpọ̀ lọ bá Kọ́lá Olótù lọ́wọ́ bá tọrọ owó lórí social media. Kànràn ó wà nínú fíìmù kan tí wọ́n pè ní Kúrúnmí, èyí tí Ọlá Balógun tó ṣe ní nǹkan bí about 1988 tí mi ò bá gbàgbé déètì yẹn. So tá a bá wo àwọn Olú Jacob, àwọn náà ti pẹ́ nínú film industry. Tẹ́ bá wo Adẹ́rùpọ̀kọ̀ láìpẹ́ iná ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lo òun náà, wọ́n ti pàtì tẹ́lẹ̀ tẹ́nìkan kan ò lò ó mọ́. Àwọn Adẹ́rùpọ̀kọ̀ tó ń ṣe pẹ̀lú àwọn Jacob kankan nígbà yẹn tí ìbá ṣe pọ́n bẹ̀rẹ̀ sí lò lẹ́nu tó mẹ́ta yìí, ayé ò ti gbàgbé òun náà, wọ́n ní mẹ́rin tó ń jẹ́ bẹ́ẹ̀. Alúwẹ̀ bóyá lẹ́lòmíì mẹ́rin tí ń jẹ́ Alúwẹ̀, so Alúwẹ̀ àtàwọn Adébáyọ̀ Sàlámì náà jọ bẹ̀rẹ̀, so òun náà wọ́n sábà lò púpọ̀ nínú fíìmù. So àwọn Délé Òdúlé àti gbogbo àwọn Adébáyọ̀ Sàlámì
àwọn Yínká Quadri Ògògó ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú kọ́kọ́sì kan náà ni gbogbo àwọn yẹn wà. So Saheed Balógun, Fathia Balógun, Madam Sajẹ, Fausa Balógun, àwọn Mariam Apọ́nbẹ́pọ̀rẹ́, Bímbọ́ Akínsànyà, Bímbọ́ Ọ̀ṣìn, torí pé wọ́n sì máa ń pe àwọn yẹn sínú fíìmù nídàkọ̀ọ̀kan làwọn èèyàn ò ṣe gbàgbé wọn. Fẹ́mi Adébáyọ̀ ẹ̀rí kò sí fíìmù tí bàbá rẹ̀ bá fẹ́ ṣe tí ò ní lò tóun náà bá fẹ́ ṣe fíìmù yóò pe bàbá rẹ̀ síbẹ̀ so that àwọn èèyàn ní gbàgbé wọn. Àwọn Sanyẹ̀rì ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì pẹ́, àwọn Kamilu Kompo, so bàbá Ìjẹ̀ṣà, Mọ́fìrè, Múkàrè, Wáídìrè, Lásùrè, gbogbo àwọn yẹn àwọn bàbá wọn wọ́n wà nínú àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú àwọn Ògúndé ní ọjọ́ tó ti pẹ́. So tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí adárúkọ tí wọ́n jẹ́ àgbà òṣèré yìí, a ó rí wípé kálukú ló ní àwọn èèyàn tiwọn tí wọ́n máa ń lò nínú fíìmù. So nígbà tí àwọn èèyàn wọn bá ń ṣe fíìmù tí wọ́n bá pè wọ́n, nígbà tí àwọn èèyàn tí èṣe tiwọn tí wọ́n bá ń ṣe fíìmù tí wọ́n bá pè wọ́n, kò sí báwọn èèyàn ṣe fẹ́ máa rí wọn nínú fíìmù. Nísìn wọ́n ní fíìmù kan tó fẹ́ ṣe, ó sọ fún pòdúsà rẹ̀ irú àwọn star tó fẹ́ kó wà ń bẹ̀. So now àwọn tí wọ́n fẹ́ tó fẹ́ kó wà ń bẹ̀, so producer ò ní lè lọ bá àwọn tí ò fẹ́ kán wà nù ẹ̀. Then àwọn fíìmù míì bẹ̀ tó yá sí pé tí wọ́n bá ya ogun ẹ̀ tán, marketer lè má fẹ́ gbà láti market tó bá ti rí wípé àwọn tó wà ń bẹ̀ wọ́n ṣe àwọn tí ayé ń fẹ́ tí wọ́n wà níta. So ní àsìkò tí a wà yìí, so fíìmù yẹn ó máa di òkúta mẹ́ni tó ṣe lọ́wọ́. Ìgbà míì marketer ló máa dictate àwọn star tó fẹ́ kó wà nínú àwọn fíìmù kan. Nígbà tí ẹni tó kọ fíìmù bá kọ fíìmù tí kò sówó lọ́wọ́ ẹ̀, ó di kó lọ bá marketer. So ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wà tí wọ́n bá lọ bá marketer pé wá bá mi produce fíìmù yìí, àìmọye àwọn míì tí marketer máa básùn kó tó gba fíìmù yẹn lọ́wọ́ ẹ̀. So marketer ló máa decide, òun ló máa ní final say lórí fíìmù yẹn, òun ló máa sọ àwọn tó fẹ́ lò. Tó bá dẹ̀ wá ya fíìmù yẹn tán, so iye tó bá wù ló lè fún ẹni tó ní fíìmù. Ìgbà míì ẹlòmíì máa lọ jẹ gbèsè láti ya fíìmù, tó bá yà tán ìgbà yẹn ni wọ́n máa wá marketer tó máa bá a tà á. So marketer míì lè gba master lọ́wọ́ ẹ̀ kó fún ní 500,000, kó fún ní 1 million. Tí marketer bá gbé lọ sí factory tán lọ dub tán ṣe gbogbo ẹ̀ tó ṣe advert, marketer lè rí 20 million, ó lè rí 15 million lórí fíìmù ẹyọ kan. Ṣé àwọn òpó ti sanwó fẹ́ni tó ní, so kò sówó kankan tí ó tún fẹ́ fún ẹni tó ní fíìmù mọ́. So torí marketer ó ti settle gbogbo àwọn crew àti àwọn artist ní location. So ẹ sọ fún mi, ta ló ń ṣiṣẹ́, ta ló ń jẹ́, ta ló ń ṣiṣẹ́, ta ló ń jẹ́? Káwọn àti ìsọ àwọn míì tó yẹ sí pé wọ́n tún máa wá pirate fíìmù onífíìmù. Ẹlòmíì ya fíìmù lọ́wọ́ ní location, fíìmù yẹn wọn ì tí ta o, tí àwọn míì ó ti máa bẹ̀rẹ̀ sí jù sórí YouTube títí wọ́n fi ń wá followers. Fíìmù onífíìmù, òmí ò lè yí orúkọ ẹ̀ padà, òmí fíìmù míì tán yà lọ́wọ́ location ó máa copy ẹ̀, òun náà lọ sáré kọ another film tó jẹ́ the same story táwọn kan yà lọ́wọ́ location. Nígbà tó bá máa fi parí, kó tó gbé síta, ẹlòmíì ti gbé fíìmù rú yìí tó yà lọ́wọ́ síta. Tó ṣe pé àwọn tí wọ́n dẹ̀ pè sínú location náà ni wọ́n dalẹ̀, ni wọ́n jí idea rẹ̀. Ẹ rí wọn tí wọ́n sunkún sórí social media tí wọ́n á pariwo pé lágbájá ó ti jí fíìmù wọn o, lágbájá ó ti jí idea ti tòun. So irú àwọn problem yìí
irú àwọn problem yìí òun ni problem tí ó ṣẹlẹ̀ crisis tó wà nù àwọn ẹgbẹ́ yẹn ní agbára crisis tó wà níbẹ̀ ní agbára gẹ́gẹ́ bí mo ṣe ṣe àlàyé wípé ANTP ló kọ́kọ́ wà so ANTP ló kọ́kọ́ wà Association of Nigeria Theatre Arts Practitioner ANTP so later ni àwọn Adébáyọ̀ Salami àwọn baba Latin Délé Òdúlé náà lọ fọ́ọ̀mù Theatre Arts and Movie Practitioner Association of Nigeria TAMPAN wọ́n fọ́ọ̀mù ẹ̀ so ẹgbẹ́ pín sí méjì àwọn kan kúrò ní ANTP wọ́n lọ join àwọn míì on join so nínú àwọn ẹgbẹ́ yìí so àwọn kan wá ní kó máa dá owó ẹgbẹ́ monthly contribution àwọn kan ò dá àwọn kan ń dá àwọn kan ò tẹ lọ meeting rárá táwọn náà dẹ̀ jẹ́ òṣèré so àwọn National Association of Nigerian Theatre Art Practitioner NANTAP àwọn ọmọ Ìgbò ló ní ìyẹn ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tí à ń sọ yìí wọ́n ní òfin wọ́n sì ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà pa owó sínú ẹgbẹ́ pé táwọn kan bá fẹ́ ya fíìmù wọ́n gbọ́dọ̀ lọ gba work permit ó ní iye tí wọ́n gbọ́dọ̀ san wọ́n láwọn enforcement tí wọ́n bá sanwó tí wọ́n bá gbọ́ wọ́n ya fíìmù tí wọ́n lọ kó gbogbo irinṣẹ́ wọn so àwọn kan wá wò yí pé ok àwọn so àwọn kan wọ́n ń dá owó sínú ẹgbẹ́ tí wọ́n bá dá owó sínú ẹgbẹ́ so táwọn bá wá ní problem wá ní àwọn ò rí ìrànlọ́wọ́ láti àwọn ò rí ìrànlọ́wọ́ gbà láti so àwọn kan wá láwọn ń dá owó sínú ẹgbẹ́ so tó bá dáwó sínú ẹgbẹ́ wọ́n ní àwọn ò rí àǹfààní ẹgbẹ́ jẹ wọ́n ní àwọn ò rí àǹfààní ẹgbẹ́ jẹ and baba Latin jáde lásìkò kan tó wá defend ẹgbẹ́ wípé ẹni tó bá dá owó sínú ẹgbẹ́ ràn án lọ́wọ́ ìmọ̀ye àwọn táwọn ti ṣèrànlọ́wọ́ fún àwọn kan wà nù ọmọ ẹgbẹ́ tí wọn kì í dá owó tí àwọn ń dá so báwo làwọn ṣe máa ṣèrànlọ́wọ́ fún ẹni tí ò dáwó nínú ẹgbẹ́ then àwọn èèyàn kan wọ́n mọ̀ pé àwọn ẹgbẹ́ yìí ó yàtọ̀tọ̀ síra wọn gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún wa wípé ẹgbẹ́ NANTAP ó wà lọ́tọ̀ so National Association of Nigerian Theatre Arts Practitioner NANTAP àwọn ọmọ Ìgbò ló ní àwọn tó ń ṣe fíìmù English film so Theatre Arts and Movie Practitioner Association of Nigeria ó wà lọ́tọ̀ TAMPAN so TAMPAN yìí ẹgbẹ́ tí wọ́n fọ́ọ̀mù ní nígbà tí wọ́n kúrò nínú ANTP àwọn Adébáyọ̀ Salami Jídé Kòsọ́kọ́ Délé Òdúlé náà lọ fọ́ọ̀mù ẹgbẹ́ yẹn àwọn baba Latin so Association of Nigeria Theatre Art Practitioner ANTP òun lẹgbẹ́ tí wọ́n ti dálẹ̀ láti 1977 láyé Ògúndé Bọ̀jí Aliu ló rẹ́gísítà ẹ̀ officially lọ́dọ̀ ìjọba ní 1995 so ẹgbẹ́ yẹn ẹgbẹ́ tí tó ti wà tipẹ́ nìyẹn so àwọn ọmọ NANTAP ẹni tó wà ní àwọn ọmọ ẹgbẹ́ NANTAP tó jẹ́ ti Ìgbò tí wọ́n bá rí ẹni tí ó wà nínú ẹgbẹ́ ANTP tó ní problem so tí wọ́n bá lọ ràn án lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ máa ṣàtakò pé àwọn ọmọ ẹgbẹ́ náà ní ìdìrànlọ́wọ́ ẹ lọ gbé ìrànlọ́wọ́ àwọn fún àwọn ẹgbẹ́ ANTP kí ló kà wọ́n pẹ̀lú ANTP so àwọn ọmọ ẹgbẹ́ TAMPAN
tí wọ́n bá rí pé àwọn ọ̀gá àwọn fẹ́ máa kó owó ẹgbẹ́ wọ́n fẹ́ kó lọ sọ́dọ̀ àwọn tó wà ní ẹgbẹ́ ANTP wọ́n àtáàkì wọn. So àwa tá a wá ń ta là ń lérò pé ókè gbogbo wọn jọ ń ṣe fíìmù kí ló dé tí wọn ò ràn ra wọn lọ́wọ́. Wọ́n á ṣàlàyé fún yín pé àwọn ò lè ràn ra wọn lọ́wọ́ torí ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹgbẹ́ táwọn ń ṣe. Àwọn ò lè máa kó owó ẹgbẹ́ kan lọ sí ọ̀dọ̀ ọmọ ẹgbẹ́ míì. Kódà àwọn ọmọ ẹgbẹ́ àwọn gan àwọn ò ní ṣèrànlọ́wọ́ nígbà tí wọ́n bá dáwọ́ ẹgbẹ́ táwọn kan dáwọ́ ẹgbẹ́. So ìdí nìyí tó fi já sí pé ẹ má retí pé ẹgbẹ́ ANTP àbí ẹgbẹ́ NANTAP àbí ẹgbẹ́ TAMPAN ní ó máa wá ran àwọn Suebebe lọ́wọ́, ní ó ran Ìyágbóǹkan lọ́wọ́, ní ó ran Charles Olúmọ lọ́wọ́, ní ó ran Kànràn lọ́wọ́, ní ó ran Lálùdé Alébíoṣù ní ó ran lọ́wọ́. Ẹgbọ́n kan tá Alébíoṣù sọ pé nígbà tí ilé òun jóná pé ọ̀kan lára àwọn ọmọ Ògúngbè ló fún òun ní 40,000 òun ò rẹ́ nìkankan mọ́. Kí ni ìdí tí wọn ò ṣe ràn án lọ́wọ́? Ṣé wọ́n gbọ́ àbí wọn ò gbọ́? Tí wọ́n bá gbọ́ kí ló dé tán ṣe ràn lọ́wọ́ fún ẹ lọ wádìí lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ṣó wà nínú ẹgbẹ́. Tí ó bá sínú ẹgbẹ́ àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ wọn tó jọ ń ṣe fíìmù kí ló dé tí wọ́n pàtì tí wọn ò ṣe ràn lọ́wọ́ fún ẹ lọ wádìí gbogbo wọn ẹ lè mọ bọ́rọ̀ ṣe jẹ́ kẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ dá sí ọ̀rọ̀. So wọ́n ní crisis nípa leadership nínú àwọn ẹgbẹ́ tá à ń sọ yìí. Wọ́n ní crisis, financial crisis wà ń bẹ̀, leadership crisis wà ń bẹ̀, corruption wà ń bẹ̀. Because owó ẹgbẹ́ tẹ́ bá bi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wọn báwo náà ṣe ṣe owó ẹgbẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ní account, bank account wọn ní. So individual ni owó tí àwọn ọmọ ẹgbẹ́ bá ń dá tí wọ́n ń kó síbẹ̀. So ìgbà tí Jonathan wà ń bẹ̀ lápẹjù àwọn ANTP tí a ní ká ṣe àwọn ìrànlọ́wọ́ kan fún wọn. So nígbà tó yá tí Jonathan béèrè àkáǹtì tí wọ́n fẹ́ fún wọn lówó sí, nígbà táwọn yẹn rí wípé individual account ni wọ́n múlẹ̀, àwọn gba ẹgbàdúrà ẹgbẹ́ yìí tó ẹ̀ ní bank account. Owó tí èso owó kékeré níjọba fẹ́ fún wọn, wàláì ìjọba padà fún wọn lówó yẹn mọ́ torí pé kọ́dà wọn ní ọ́fíìsì. So ìjọba àlè ló ṣe wàhálà tí wọ́n fi rí ọ́fíìsì lò ní National Theatre tó wà ní Ìgànmú ní Sùúrùlérè. So tí àwọn èèyàn bá understand àwọn nǹkan tó wà tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn, ọ̀rọ̀ ó máa ṣòro láti dá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ mi wà tí wọ́n fẹ́ di star, tí wọ́n fẹ́ káwọn náà máa wà nínú fíìmù. So àwọn directors àbí producer lè sọ wípé àfi tó bá gbà káwọn máa fẹ́ ra àwọn, so káwọn tó lè star ẹ̀. So ká má wá tí ì sọ piracy tó jẹ́ pé ẹlòmíì ṣe fíìmù tán, bàbá láti ṣe fíìmù táìmù kan tó lóun fẹ́ gbé wá sí London. Mo wá mú lọ sí àwọn ibì kan kóun náà máa rí fíìmù tó ti wà lórí igbá káàkiri London. Tẹ́lẹ̀ ẹlòmíì ti ra ẹyọ kan láti Nàìjíríà tóun ti dọ́ọ̀bù ẹ̀ tó ti ń tà káàkiri. So kò sẹ́ni tí ó wàá wò sinimá torí pé wọ́n ti pirated ẹ̀. So àwọn piracy ó kó bá ìgbésí ayé film industry ní Nàìjíríà. Then àwọn marketers ló ń rí ìyálàyà owó, àwọn tó ń jìyà ò lówó lọ́wọ́, marketer tó ń bá wọn mákẹ́tì ló lówó. So nínú àwọn problem tó fèsì wọn, so wọ́n ní insurance, wọ́n ní owó kan tí bóyá tí wọ́n ń tọ́jú fún àwọn ọmọ ẹgbẹ́ tí crisis ńlá bá ṣẹlẹ̀ sí wọn. Then ọ̀rọ̀ zina, exploitation, gbogbo yẹn ò ṣeé sọ. Èpè láàrin ara wọn, àṣàsí láàrin ara wọn, ìkórìíra láàrin ara wọn, ìbínú ara ẹni láàrin ara wọn.
star tèmi kọ́ yọjú títí ẹ lọ star ẹnìkan kí wọ́n bá ṣe fẹ́ parẹ́ ẹlòmíì tó bá fẹ́ ṣe fíìmù tó bá dárúkọ èèyàn kan ẹ má lò yẹn kò gùdù. A máa sọ èèyàn tó máa lò tó jẹ́ èèyàn tiẹ̀. So kò sí accountability, kò sí transparency. So ìjọba náà ràn wọ́n lọ́wọ́ nítorí pé wọ́n present ara wọn dáadáa fún ìjọba, kò jẹ́ kí ìjọba máa ràn wọ́n lọ́wọ́. Tẹ́ bá dé ní census board ẹ lọ wádìí iye fíìmù táwọn ọmọ Yorùbá ti ṣe, kì í ṣe 5 million. So àwọn tó ń ṣe fíìmù kí ló dé tó yá sí pé ok tó ń ṣe fíìmù báwo nìyẹn ò ṣe máa wá jẹ àwọn tó ń ṣe fíìmù. Lẹ́fìrí pé kì í ṣiṣẹ́ kékeré ni Pastor Gabriel tó ń ṣe fún àwọn àgbààgbà òṣèré yẹn. Òun náà gbọ́dọ̀ kún fún àdúrà kó má fi orí gba ìpè, kó má fi orí gba àṣàsí, torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn àgbààgbà òṣèré yẹn kò ń ṣe lásán o, kò ń ṣe lásán. Ẹlòmíì ti ṣẹ̀, ó ti ṣe àwọn èèyàn kan sẹ́yìn ti pẹ́ tí wọ́n wá ń dá ṣẹ̀ríà fún. Ẹlòmíì kò tọ́jú àwọn ọmọ ẹ̀, ẹlòmíì ò tọ́jú àwọn ìyàwó ẹ̀, tí ló fi di pé ọjọ́ alẹ́ wọn bá wá dé wọ́n rí i pé bí nǹkan ṣe ń lọ yìí àfi kí àwọn tọrọ ìrànlọ́wọ́, àfi káwọn tọrọ ìrànlọ́wọ́. Lọ́fà lẹ́fi rí gbogbo àwọn Absalami Ìṣọ̀lá yẹn tí wọ́n pè ní Àgbákò. Òun náà àsìkò kan wà tó sìkì púpọ̀ tó nídìí ìrànlọ́wọ́ ní àwọn àsìkò kan tóun náà tọrọ ìrànlọ́wọ́ láwọn àsìkò kan. So tá a bá rí parí Olódó tó lọ bá Pastor Gabriel póun nídìí ìrànlọ́wọ́, ká má dá lẹ́bi o. Tá a bá rí Ògúnjìmí tó lọ tọrọ ìrànlọ́wọ́, ẹ jẹ́ ká fi ilẹ̀ o. Àwa tá a bá lè ṣèrànlọ́wọ́ fún wọn ká ṣe fún wọn. Ìyá Gbóǹkan tó lọ tọrọ, òun pariwo sórí social media ni pé òun nídìí ìrànlọ́wọ́ kí wọ́n tó connect ẹ̀ mọ́ Àgbàlá Gabriel. A lè dá Àgbàlá Gabriel lẹ́bi o. Ìyá àbèjì ọmọ aráyé a lè dá lẹ́bi. Ara ni wọ́n débẹ̀ ni o. Alápinni tóun náà lóhùn nídìí mọ́tò, Alébí oṣù òun náà nídìí ìrànlọ́wọ́. Tí wọ́n bá nídìí ìrànlọ́wọ́ wọn ní jáde o. Lálùdé òun náà nídìí ìrànlọ́wọ́. Àwọn èèyàn kan wọ́n ní Abìjà òun náà nídìí ìrànlọ́wọ́. Wọ́n ń fọgbọ́n wọ́n ń tọrọ nǹkan fóun náà indirectly. Gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọ́n nídìí ìrànlọ́wọ́. Ok, àwọn èèyàn kan wá wò pé ok ó sì já sí pé gbogbo àwọn àgbààgbà òṣèré yìí, torí àwọn tá à ń sọ yìí àgbààgbà òṣèré ni wọ́n, kí ló dé tó yá sí pé àwọn àgbààgbà òṣèré yìí nìkan ni wọ́n ń jáde tí wọ́n nídìí ìrànlọ́wọ́? Reason mo ṣe sọ fún wa ni pé àwọn tó ń ṣe fíìmù lóde òní wọ́n ti rí àwọn bàbá yẹn yí pé eré ìjọ́hun ni wọ́n ń ṣe, òun dẹ̀ ni wọ́n gùdù ń bẹ̀. Eré olóògùn, eré kápá ọfọ̀, eré awo, eré káfẹ́yàn ṣògùn owó, eré àwọn àjẹ́, pé àwọn èèyàn fẹ́ rírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ púpọ̀ nínú fíìmù òde òní. So ló ń jẹ́ kí wọ́n gbà pé modern film táwọn fẹ́ ṣe, tí ìbá ṣe pé àwọn nídìí ẹnìkan tí wọ́n pọ̀fọ̀ ń bẹ̀, so àwọn ò nídìí àwọn bàbá yìí. Òun ló jẹ́ kí wọ́n ra pa wọ́n tì. So nígbà tí wọ́n dẹ̀ ti pa wọ́n tì, tán bá lò wọ́n sínú production mọ́, àwọn èèyàn ò ní rí wọn. Tán bá dẹ̀ rí wọn, àwọn èèyàn ò ní rántí wọn. Tán bá dẹ̀ rántí wọn, wọn ò ní dá wọn mọ̀. Ẹlòmíì gan ọ̀mẹ́ tí ń jẹ́ Alúwẹ̀, ẹlòmíì ọ̀mẹ́ tí ń jẹ́ bàbá Ajímọ́jàsán, ẹlòmíì ọ̀mẹ́ tí ń jẹ́ Jimalu, ẹlòmíì ọ̀mẹ́ tí ń jẹ́ Victor Aṣáolú, ẹlòmíì ọ̀mẹ́ tí ń jẹ́ Ọlọ́wọ̀n ọ̀jẹ́, ẹlòmíì ọ̀mẹ́ tí ń jẹ́ Ẹlẹ́ṣọ́, tí ìbá ṣe pé nígbà tí àwọn èèyàn ń lò nídàkọ̀ọ̀kan kó tó di pé òun náà di president ANTP lọ́wọ́lọ́wọ́ báyìí. So àwọn èèyàn ò fi bẹ́ẹ̀
àwọn èèyàn kan wà wọ́n lo gbogbo àwọn tá a wí yẹn ṣùgbọ́n àwọn tó ń fẹ́ máa rí nínú fíìmù bíi Fúnkẹ́ Akíndélé, Ìyábọ̀ Òjó, Bímbọ́ Ọ̀ṣìn, Saheed Balógun, Adékọ́lá, Sanyẹ̀rì, Kamilu Kọ̀ǹpó kankan. So àwọn Ìjẹ̀ṣà, àwọn tí àwọn èèyàn fẹ́ máa rí Fàlíwèrè pé òun náà ti ń act tipẹ́tipẹ́, Wùnmí, so Fáwùsá Balógun, Madam Ṣàjẹ́, gbogbo àwọn tá a wí Délé Òdúlé wọ́n ti act tipẹ́tipẹ́. Ògògó ẹlòmíràn fi bẹ́ẹ̀ mẹ́tí ń jẹ́ Ògògó, àsìkò kan wà tán ló mọ́ rárá, àwọn èèyàn lóyún kákọ̀dìrì láwọn àsìkò kan mọ́. So adẹ́rùpọkọ̀ wọn ló mọ́ lẹ́jọ́ mẹ́ta yìí làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń gbé wá. Ẹlòmíràn mẹ́tí ń jẹ́ Ajere, ẹlòmíràn mẹ́tí ń jẹ́ Ajere, ẹlòmíràn mẹ́tí ń jẹ́ Yarimbo, tí bá ṣe pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so àwọn bẹ̀rẹ̀ sí lò wọ́n. Ìdí tí àwọn àgbààgbà òṣèré yẹn ṣe ní pọ́blẹ́mù òun nìyí, nípa pé wọ́n pè wọ́n sínú fíìmù láti pé kán wá act, torí pé àwọn tán pè wọ́n bìlíìfù pé wọ́n ní nǹkan kan tán fẹ́ fún àwọn, wọ́n ní nǹkan kan tán fẹ́ feature nínú modern film tí àwọn ń ṣe. So tí a bá wo a rí i pé nígbà tí Jaiye Kuti a rí wípé ó sọ ọ̀rọ̀ kan, ẹ kàn jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ arábìnrin yìí, ẹ jẹ́ ká gbọ́ díẹ̀. ẹlòmíì pàápàá náà ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fọ́la wọn. You don't know what tomorrow is. Àmọ́ àwọn èèyàn kan tó jẹ́ pé gbogbo tó fọjú ayé wọn ṣe bí obìnrin, bí ọtí, bí sìgá, bí igbó, bí everything náà fọjú ayé wọn ṣe o. Nígbà tó bá dàgbà wá ni ó máa ṣe o, bàbá ìdẹ̀ ti dàgbà, wọn ò tọ́jú àwọn wo ló yẹ kó tọ́jú ẹ̀. How is another actor responsible for another actor's care? Ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tá à ń ṣe ò dáa. Tọ́ ẹ̀yin èèyàn mi. So ṣe rí àwọn àgbàlagbà ń gbà mí Ọlọ́run máa ń fi wọ́n sọ àwọn ọmọ kéékèèké, Ọlọ́run máa ń fi wọ́n sọ wá lẹ́nu, Ọlọ́run dẹ̀ máa ń fi ọmọ kékeré sọ àgbà lẹ́nu. I don't know why it has become very compulsory that one person has to be responsible for somebody's predicament. We have people tó jẹ́ wípé tó bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa dáhùn, wọ́n máa help àwọn èèyàn. Now mo gbájúmọ́ṣẹ́ ni mo ń ṣe lójú méjèèjì. Tọ́rọ́kọ́bọ̀ mo ń fi sẹ́gbẹ̀ẹ́, mo kàn fi rámi ṣe example ni o. Mo mú tọ́rọ́kọ́bọ̀ mo ń fi sẹ́gbẹ̀ẹ́. Ẹgbẹ́ ọ̀tún kan ẹgbẹ́ òsì pé tí n bá dàgbà kí n lè rí nǹkan kan ṣubúlé in case táwọn ọmọ tí n bá tiẹ̀ bí gan ò bá wo ibi tí mo wà. Torí iṣẹ́ tí mo ṣe ò ní pension ní àpò ní nǹkan kan tó máa fún mi. Now I know of other industries bíi banking sectors, àwọn hospitals. Mi ò rò pé tí ìyá àti bàbá wọn bá sick wọ́n máa ní pé compulsorily àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ni wọ́n gbúdọ̀ tọ́jú wọn. Ṣẹ́rí something is very important o. Tá a bá ti ń ṣe é lénìí ẹ jẹ́ ká máa rántí ọ̀la. When my father was sick, ṣé mo máa dédé ní gbòkè o jẹ́ kí n máa gbé bàbá Jaiye kiri ẹjọ́ o? Ṣé you understand? People cannot, wọ́n ti sọ Instagram, this social media di nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn wá síbẹ̀, wọ́n wá sọ di family meeting. It is good to be good, but àwọn èèyàn tí wọ́n prepare ọ̀la wọn sílẹ̀ kí ni wọ́n expect? The Instagram now ó ti wá di wípé ṣebí we have English sectors, we have Yoruba sectors. Àwọn èèyàn sick ní English sectors náà. Èyí tó bá lè ẹni tó àyàn bá súnmọ́ tó bá lè pè wọ́n á pè. Wọ́n ti wá fẹ́ sọ Yorùbá industry di tó yẹ pé tó bá rí wa wọ́n á bẹ̀. Tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ará ilé. Lára àwọn ọ̀rọ̀ tí Jaiye Kuti tó sọ nìyí, lára ọ̀rọ̀ tí Jaiye Kuti sọ nìyí, tí a bá tún wo Suebebe.
kan dáríjì mi. Kí lẹ pè bàbá? Àwọn tí mo bá ṣẹ̀ mo fẹ́ kan dáríjì mi. Bàbá ní àwọn táwọn bá ṣẹ̀ wọ́n láwọn fẹ́ kẹ́ dáríjì àwọn. Ẹ̀mí mímọ́ o. Wọ́n ní kò gbàṣẹ. Nígbà tí mo wà léwe, musician ni mi. Ìgbà tẹ́ wà léwe musician ni yín. Sọ pé ọmọ bọ́ì ni. Ọmọ bọ̀yì. Máa wọ tàná ni. Má wọ tàná. Ilé mi dàbí bíi tẹ́sà ìtàn tí ń hun aṣọ ni. Ní àrà tí mo fi aṣọ dá àti bàtà. So mo kàn ń jayé lọ. Àwọn bí tó yẹ kí n bójú tó ń gbà yẹn. Adẹ̀ ń rówó lójoojúmọ́ every week ni mo rí owó. Ṣùgbọ́n mi kò sí olùtọ́nà tó lè pè mí pé lábàjá bó ṣe ń lo ilé ayé ẹ̀yìn pé kò wá òkè. Mi rẹ́ ní kankan. Kò sí ẹ̀gbọ́n tó advice mi. Kò sábúrú kò sí family tó advice mi. Èmi náà wá ríra mi ní ilé ọmọ jayéjayé. Nígbà yẹn lọ́hùn-ún. Mi kì í sunlé. Ilé mi tí bá fẹ́ lọ change ni mo máa lọ lé. Bá dẹ̀ ti change aṣọ tí màá tún lò fọ́sẹ̀ kan máa ti kó dání. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà gbogbo ẹni tí mo bá ṣẹ̀ yálà mo mọ̀ àbí mi ò mọ̀ ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Orí ìdọ̀bálẹ̀ ló yẹ kí n ti máa sọ ṣùgbọ́n kò sí àyè fún mi láti dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ pàápàá obìnrin pàápàá ẹ̀yin obìnrin tí mo ti ṣẹ̀. Bàbá ní pàápàá ẹ̀yin obìnrin táwọn ti ṣẹ̀. Torí mo mọ̀. Pastor I've stepped. So ọ̀rọ̀ tí alàgbà Suebebe tó sọ rèé pé bóyá òun ti ṣe àwọn èèyàn kan nígbà tó ń wà ní ọ̀dọ́ tóun rí owó bóyá òun ló jẹ́ kí ìgbà orí báyìí fún òun. Ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ pàtàkì jù ń bẹ̀ ni pé àwọn owó tó rí nígbà yẹn ká ló fi de nǹkan mọ́lẹ̀ kò bá jẹ́ni tó máa ní lélẹ̀ ní ìfò tó yẹ kó sèfù àwọn owó dáadáa mi lérò pé yóò wà ní condition tí ó wà yìí. Eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá a bá jẹ́ òṣèré tí ìgbà wa ń dún lọ́wọ́lọ́wọ́ báyìí tí ayé ń kan sára sí wa tí wọ́n mọ̀ wá. Ẹ mọ́ gbàgbé o wípé ìgbà òjò àwọn tá a bá rí ń bẹ̀ ká tọ́jú ẹ̀ di ìgbà ìrọ̀rẹ́ ìgbà ọ̀dájú ìgbà tí ò ní sí òjò tí gbogbo ìgbà ọ̀gbẹlẹ̀ n tá a bá nílé ní ká tètè tọ́jú ẹ̀. Òun ni ẹ̀kọ́ tó wà ń bẹ̀. Gbogbo àwọn òṣèré tẹ́rí tán jáde nísìnyí tán tọrọ ràn lọ́wọ́ àwa tá a wà ń ta lẹ́ni tá a jẹ́ òṣèré tá à ń rí owó ká máa tọ́jú owó tí yóò jẹ́ ìgbà ogbó wa nígbà tó bá dé àbí owó tí a máa tọ́jú sọ́dọ̀ àwọn ọmọ wa pé ńgbà tí a bá kú kí òkú wa kó má ráre kó má jásí pé àwọn ọmọ wa tọrọ owó fún wa. Àtúnra arábìnrin míì tóun náà wà nínú industry tóun tún sọ àwọn ọ̀rọ̀ míì. Ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí arábìnrin yìí wí. ṣe rẹ́rọ̀ tí àti tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan yẹn Ntoro díẹ̀ wá ń bẹ àmọ́ jẹ́ kí n sọ ọ̀pọ̀ yé táfàánù ṣe cooperative ẹgbẹ́ táfàánù ṣẹgbẹ́ cooperative jọ kó tó jọ́ọ̀jì mi gbọ́rọ̀ mi délẹ̀ o torí bí tí màá yà sí pọ̀ lórí ọ̀rọ̀ mi àkòrí ni mo fẹ́ fọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣe ń máa lọ síwájú máa lù sẹ́yìn. táfàánù ṣẹgbẹ́ cooperative kò ń ṣe ibi tí wọ́n ń dá owó retirement sí tábà ní bóyá tó bá ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀ ó ní commission tó máa sọ sínú ẹgbẹ́ pé ẹgbà torí tí mo bá retire màmá á máa gbowó nú ẹ̀ irọ́ kò sínú ẹ̀. most àwọn tẹ́rí tó ń jáde tó ń tọrọ sí èèyàn kan ṣoṣo nínú wọn ni mo support ẹ̀ bó ṣe jáde yẹn àánú ẹ̀ ṣe mí gan tí bá lówó mo lè ṣe fún òun ní parí olódó. wọn ì tí ó dẹ̀ pé wọn ì tí àwa yé ì tí gbọ̀n tí parí olódó ti ń ṣiṣẹ́ bó dà pé wọn ì tí bí mi gan ọmọ ọdún mélòó sì ni mí tí parí olódó ti ń ṣiṣẹ́. nígbà tá a gbọ́jú tọ́ táwọn wo fíìmù mi ò rí parí olódó mọ́ nínú fíìmù ní ìtó túmọ̀ sí pé ó ti pẹ́ gan tí wọ́n ti pè wọ́n sínú fíìmù wọ́n lásìdẹ́ǹtì ẹ̀ dídí
jìyà tíátà dáadáa ó yé mi. Ṣé ní gbogbo àwọn tó kù yẹn lọ parọ́ fúnrọ́ nìyí kọ́ wá ṣẹ́kù ṣe apá wọn torí wọ́n ṣì ń gbọ́mọ ní location tó bá lọ location wọ́n ṣì ń tà àwọn ọmọlọ́mọ ní káàkiri location tó bá dé location. Ara wọn ní tíátà yìí wà lára nǹkan tẹ́ fi pull account mi down tẹ́ report yẹ. Òtítọ́ ọ̀rọ̀ ló wá ń padà jáde bọ́ ẹ ti fi tí yín bàtàrà yín jẹ́ láì ṣe tèmi torí àkáǹtì tẹ́ pull down yóò dùn mí. Bọ̀ òtítọ́ ọ̀rọ̀ ló wá ń padà jáde nígbà tí mo ní kò sí nǹkan kan nínú iṣẹ́ tíátà irọ́ ni wọ́n ń pa. Ẹ bú mi àwọn kan tiẹ̀ ní mi mọ owó ìtòrí ẹ̀ láyé mi ṣùgbọ́n àwọn kan ní ṣó ń dùn mí ni. Mo fún gbogbo ilé sí káríkárí ẹ̀yìn tí mo lè fún mu mu. Ìgbà yẹn wọ́n ní yẹn irú celebrity wẹ̀ nìkan yẹn kó máa fún yàn lésì mo ṣe gbogbo àwọn tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà mo gbé wọn ṣépè lórí first account mi nígbà yìí. Ẹ máa gbọ́ wọn ò lè ràn wọ́n lọ́wọ́. Gbogbo àwọn obìnrin táyé tó ń ṣoríire yẹn wọn ò lè ràn wọ́n lọ́wọ́ torí àwọn ọkùnrin yẹn ti jẹun ọmọ wọn ti jẹ pẹ̀lẹ́ sí àwọn ọmọ oúnjẹ nígbà tí wọ́n táwọn yẹn náà tí wọ́n struggle láti mú kè. Tí ọmọbìnrin bá ṣẹ̀ṣẹ̀ dé inú iṣẹ́ tíátà tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ àbẹ́kùnrin ẹ máa dúró dòpẹ́ fẹ́ bá sùn. Bọ́tọ̀ ní tó bá lówó tọ́pọ̀ ní mọ́ọ̀nù tàbí máa ṣègbéraga sí yín. Nígbà tó o ti bá mi sùn tán kí n tó mókè so wáyé ẹsẹ̀ kí n dókè kí n wá ṣoore fún ẹ ó ṣoore fún mi náà trade by bàtà lèmi àti ẹjọ́ ṣe ìyẹ́ ò bá àkúṣe ẹgbẹ́ títí kí ló pọ̀nrú àwa báyìí. Nọ́mbà 2 tẹ́ bá tún wá dó wọn ẹ̀yìn tẹ́ ẹjọ́ kùnrin láàrin wọn torí ẹ̀ lẹ̀ ṣe kí ṣùgbọ́n sì yóò ṣoríire. Àwọn tó ṣoríire ń ti yín mọ̀gbọ̀n mọ́ bóni díẹ̀ nínú yín ló fọ̀nà ẹ̀tọ́ ó fi ṣoríire nínú iṣẹ́ tíátà. Tẹ́ bá wá dún ọmọ yẹn tó tẹ lò táwọn tó wà àwọn olówó tó bá rí àwọn dẹ̀ láìka ọmọ yẹn àwọn fẹ́ rí instead tẹ́ máa sọ fún wọn pé girlfriend yìí ni ẹ̀ máa ní sọ ìṣẹ̀lẹ̀ máa sọ fún wọn pé lọ́ba mi sálágbájọ́ fẹ́ rí ẹ̀ tí yẹn bá tẹ̀ wá rò pé tí yóò fẹ́ pé àwórí ẹ̀ dàrú. Tẹ́tẹ́ lọ́kọ́lọ́gbọ́n wá ká fi ṣe production mi náà ṣe bí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn tí bá parọ́ kẹ́ máa já mi. Last ṣe láwọn obìnrin tẹ̀ ń rí yẹn mo sọ fún yín. Sàkámọ̀ ń jẹ ní gbogbo wọn orí burúkú náà táwọn ń bá kiri. Fake life ló jẹ́ kẹ́ máa rí bí wípé wọn ò kí ń fẹ́ assist yẹn ló wà lọ́wọ́ wọn. Èmi ti rí kan náà àwọn staff ẹ̀mọ̀ rí tó lọ gbowó alájẹmásùn tó fira fẹ́ǹsà. Bẹ́ẹ̀ ni sorry jàre cooperative ló gbà tó fira fẹ́ǹsà. Èyí á máa fowó cooperative ra fẹ́ǹsà torí tó fẹ́ sakọ. O ò ní bísíǹsì kan látàárọ̀ dalẹ́ rí. O kó ló ń jó kiri. Ó dẹ̀ lọ gbẹ́wọ́ cooperative òfin fẹ́ǹsà. O tún wá lọ ní owó yẹn náà tún wá lọ sanwó fún mídíà kan máa bẹ́ẹ̀ gbé kiri pé o ṣẹ̀já fẹ́ǹsà. Ìsánà torí burúkú pro max. Tó bá máa lo mọ́tò oṣù mẹ́fà ìwọ tó yẹ pé òníṣẹ́ lọ́dún máa fi mẹ̀ntì mọ́tò ọmọ bí mọ́tò yẹn ṣe máa rí ṣá. Kí mọ́tò tó gbogbo mọ́tò orí burúkú tẹ́lẹ̀ fowó yíra náà mọ́tò àti igbó tán ẹ̀mí tí ì san gbèsè tán. Ẹ wá mú kó alárẹ̀ àtẹlẹ́bí ẹ̀dùn mọ́ra wọn. Àwọn ayé wa máa rí yín bí wípé owó wà lọ́wọ́ yín. Mọ́sì yín ẹ máa lọ gbalé ni ẹ máa gbalé ni ọdún mẹ́wàá ẹ̀ tí ì sanwó ẹ̀tàn. Àbọ̀tẹ́tẹ́ bá sì gbà bẹ́ẹ̀ lè máa ti bọ́ sórí social media. Mo ti ra lé. Procrastination á máa ṣubú lórí burúkú léra yín lórí péjì yín. Ẹ̀ ń sunkún inú yín dùn ẹ̀ wá máa rẹ́rìn kẹ ẹ̀rín òfò tí ò ní bá yín wáyé mi. Ẹ̀yin lẹ ń polówó ara yín sí tàbí ọkọ̀ máa rò bí ẹ lówó lọ́wọ́ bákẹ́ ẹ̀ ní ṣíṣì lọ́wọ́ fake life lẹ́ ń bá kiri. Èmi mọ̀ ìtọ́jú pé ọdọọdún ló ń ra lé nu yín olórí burúkú kẹ̀sì foundation rẹ̀ ọdọọdún kẹ̀ ló ń ra lé. O ò dẹ̀ bọ́ síta lájẹ́ kára ayé mọ̀ pé mi ò ra lé o. Lẹ́yìn èyí kọ́ ṣoṣo nínú yín ó dẹ̀ live fine mọ́dà most of the máa ń parí oṣù bẹ́ẹ̀ ra lé ra mọ́tò. Flaky dìdò owó lẹ́yìn ìgbà tó mú ariwo panimọ́mì jáde síta mi ò ra lé o ẹ má bà tèmi jẹ́. And she's living fine. Yes, ó wà òkè níwọ̀n bá tiẹ̀. Last àwọn ọkùnrin náà ti gbé fake life tẹ́ ẹ̀ bá mú ẹ jẹ́ kí n já ayé sí. Lẹ́ni ìjọba ẹ̀ta ìkọ́nù wọn ló ra ilé epo ẹ̀ congratulate yẹ. Congratulation yín yẹn díẹ̀ ló kù ó lease ilé epo yẹn nílé epo ti fẹ́ gba ilé epo padà lọ́wọ́ òun ló mọ iye ìdọ̀bálẹ̀ tó dàn kí wọ́n tó lease ilé epo yẹn fún pé ṣòbó lease yẹn ní kílẹ̀ tó fẹ́ gba ilé epo mọ́ mi lọ́wọ́. Kéde tó bọ́ síta fún gba ẹgbẹ́ mi ra ilé epo àmọ́ torí pé kí wọ́n hype yín over hype ó bá yẹ yín jẹ́ ẹ máa mú mọ́ra last. Ẹ̀yin ò notice pé tẹ́ bá pè wọ́n sí pàtí ẹ̀yin lẹ máa fún wọn lówó tó bá pè yín sí pàtí ẹ̀yin náà lẹ tún máa fún wọn lówó ṣáyé wọn dà nìyẹn. Àní ẹ bọ́lẹ̀ ń bẹ̀ most wọn tó lówó ṣe mọ́ bọ́ ṣe rówó wọn ni ẹlòmíì díẹ̀ gbóná ìwò díẹ̀ fẹ́ lanà so màá ní owó yẹn ṣe máa ní kí wọ́n máa kún fáwọn àgbà òṣì kan tó yẹ nígbà tí mò ń dìde bọ̀ wọn ò rí ìrànwọ́ kan ṣe fún mi. Ẹ jẹ́ máa mọ̀rọ̀ tẹ́ máa sọ kọ́lọ̀ má bàa fi gbígbá yín lẹ́nu gbà mí. Ṣé àríṣẹ́ tíátà ẹ̀mí ṣì ń sọ tó ń sọ kò sí kankan bẹ́ẹ̀ ó bá gba 300,000 kò sí kankan nù ẹ̀ lọ́wọ́ ta ti ẹ̀wà yọmọ yẹn tó máa fi repo kó tó dé location gbogbo wọn lọ́mọ ibi tí wọ́n ń tojú bọ̀ kí wọ́n tó bá ẹ̀yin náà kúkú ń gbọ́ngbà yẹn díẹ̀ díẹ̀ àwọn tí wọ́n mú tí wọ́n ní wọ́n gbé kókè ẹ fi fake life lè kẹjẹ ká sọ tọrọ fúnra wa. Ẹgbẹ́ tampa nǹkan yẹn kan tí mo ṣe ètò ẹgbẹ́ tampa ni wípé tọmọ ẹjẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ dúró pẹfẹ gbowó kíní kan owó ìgbà tẹfẹ gbà tẹ bá gbowó náà tọ tọmọ ẹṣẹ bá ṣiṣẹ́ tán ẹjọ kí ni list of distribution tẹ filẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ yín pé ó kàn wọn tẹ máa gba tajà rẹ tí àwọn mákẹ́tà bá tún tẹ̀ wọ́n mọ́lẹ̀ tí wọ́n ṣe wọ́n báṣabàṣa mákẹ́tà ti
tẹlomi dẹdun arinlẹ̀ lẹ́nu kí ni ìjà tẹ gbé wọn fún wa tẹ dìde gbòkè àtẹgbẹ́ association ìyá ìbá làwọn àfijẹ́ mákẹ́tà tó bá tọmọ ẹgbẹ́ mọ́lẹ̀ ṣe yẹn o àwọn àgbà olórí burúkú tó jágbà máa àgbà wọn máa lọ máa bá mákẹ́tà lẹ́yìn ìjọ torí ọ̀dọ̀ ẹni iṣẹ́ tó bá fẹ́ yà sọ pé gbọ́dọ̀ lè ní sí dandan àwọn ìgbà tí jẹ́ dúdú ẹni yóò nínú ṣe. Yorùbá movie industry ẹ̀yin gangan ní alákòóbá ara yín bẹ́ẹ̀ ṣe níra Ọlọ́run gbogbo fún yín bọ́ ẹ̀ mọ́ ọ́ lò òṣìlẹ̀ ń bá kiri ẹ̀yin Yorùbá kò kúkú ká yé mú ewa yìí mo ti dá dúró lórí ọwọ́ mi kí dá dúró ní mí bí bá dórí sẹ́ǹtì ní tẹ bá mọ̀ pé kò tẹ̀yìn lọ́rùn ẹ̀ lè lé mi dànù máa lọ lé mi part-time dẹ̀ níṣẹ́ yín jẹ́ fún mi mo ti wáṣẹ́ mi ṣètò máa gbéjẹ sórí tébù mi àmì gbà bá lọ kóṣù méjì àròwó mú bọ̀ àwọ̀ ṣátọ́mọ́lé gbogbo owó tí mo kó fi ilé ayé mi kó jorí ẹ̀ lórun sí màá tún wá jókòó síbẹ̀ mo ta ká òṣì dànù ká má rí rí ẹ̀ mọ́ àmọ́ àbá ara sòótọ́ ọ̀rọ̀ ṣẹ́rí mọ́sí àwọn obìnrin tẹ́ rí yẹn ọlọ́wọ́lọ́wọ́ ni wọ́n wá ń jókòó sórí TikTok látàárọ̀ dáadé àbẹ́rẹ́ bá ṣe pọ̀ lórí TikTok tán ni. àwọn eléèbí dédé àwọn máa sọ fún yín bá àwọn lówó ẹ̀yin náà máa rò pọ́ lówó ẹ̀ máa praise wọn owó olórí burúkú wọn lọ ní tẹ̀jì àgbàdo most of you are living fine more than them ẹ kó ṣì dànù àǹtí tó sọ̀rọ̀ yẹn kò ń ṣèpọ̀ tẹ̀lé níta ló ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ rèé ìdí tó jẹ́ kí n máa mú àwọn ọ̀rọ̀ yìí wá ni pé mo fi ń báàkì àwọn ọ̀rọ̀ tí mò ń sọ nípa wípé ẹni tó sọ̀rọ̀ yìí òun jẹ́ kan lára àwọn mẹ́mbà TAMPAN ó wà lára wọn ẹgbẹ́ Theatre Art and Movie Practitioner Association of Nigeria TAMPAN so yóò lè yé wa yékéyéké. Tí a bá tún wo ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ tí Alébíoṣù tóun sọ láìpẹ́ yìí. Alébíoṣù tí mo máa ń ṣe babaláwo awo lọ́jọ́ ọ̀rọ̀ kan ni mo rí tó ń lọ káàkiri lórí social media láìpẹ́ ìnáwó èèyàn sẹ́ǹdẹ̀ sí mi tí mo rí àáfàá kan wọ́n wé láwàní wọ́n fi picture mi sínú àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ́n fi tọ̀gá Bello sí àwọn èèyàn bẹ́ẹ̀ lọ wọ́n wá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n máa ń jáde tí wọ́n ń tọrọ ìrànlọ́wọ́ tó jẹ́ lára àwọn òṣèré wa èmi ò ìfigbà kan jáde rí o ipe ẹ̀ wá ràn mí lọ́wọ́ o ní ọdún tó lọ ìwòye ọdún tó lọ náà ni o àwọn BBC dédé pè mí location wọ́n ní Alébíoṣù àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ ó kọ́kọ́ yà mí lẹ́nu àwọn BBC báwọn ẹ̀ gẹ́tì nọ́mbà mi mo ṣáàjúwe wọ́n dẹ̀ wà lé mi wọ́n wá ń bá mi sọ̀rọ̀ wọ́n bí mi lè lọ́dún mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo sọ gbogbo ẹ̀ wọ́n wá ní kí ni mo fẹ́ káwọn olólùfẹ́ mi kí ni kan ṣe fún mi ó dẹ̀ sọ fún ọgbà ẹ wọlé tí mò ń gbé yìí mo rẹ́ǹtì ẹ̀ ni o wọ́n béèrè wọn ní mọ́tò mi dà mo ní mo ì ní mọ́tò wọ́n ní láti 79 ó dáa kí ni mo fẹ́ káwọn olólùfẹ́ mi ṣe fún mi tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ láti ní mọ́tò tèmi gbogbo nǹkan tó bá ṣàmọ̀ tó lè ṣe fún mi ní dáadáa yóò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n dẹ̀ lọ nígbà tó ń gbé kinní yẹn jáde wọ́n fi àkáǹtì nọ́mbà mi sí gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń wo kinní yẹn náà wò ó gbà ẹni káwọn ẹni yìí lọ́wọ́ ẹ ò fà àkáǹtì nọ́mbà ẹ̀ sí ìyẹn lọ bẹ́ẹ̀ mi ò rí ẹnìkan fún mi ní owó yàtọ̀ sí máa nǹkan wà tó ń pè ní atúmọ̀ àlà ó fún mi ní 20,000 bóun gbọ́ ó dẹ̀ mi ìmọ̀ báwọn náà ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi tó ń pè mí lẹ́yìn ìyẹn kò sẹ́ni tó fún mi ní kankan so láfítà ìgbà yẹn mo tún wà location àwọn Punch wọ́n tún pè mí wọ́n náà fẹ́ interview mi àwọn náà tún wálé mi wọ́n wá interview mi wọ́n ní kí ni mo need mo sọ bí bá ṣe sọ̀rọ̀ mi ò lè ní fún mi ní anything mo dẹ̀ ń wò mo dẹ̀ gbá kámú one way or the other ọlọ́run dẹ̀ ń ṣe bí mo ṣe ń gbọ́ bùkátà lórí ilé mi àti lórí ẹbí mi tó nígbà tí mo wá rí táàfà kan gbé kinní jáde nísìnyí tán níbẹ̀ náà Alébíoṣù tó máa ń ṣe abaláwo yẹn lòun náà bọ́ sílùú lóní kan ṣàánú òun lóní kan ṣe èmi ò bọ́ sílùú o BBC ló dìde wálé mi tó wá interview mi àti Punch tó wá interview mi lóní ọ̀ọ́dẹ ṣé kankan mi ò rí kankan gbà láti rẹ̀ mi ò dé kí ẹ̀ àmọ́ kókó tí mo fẹ́ sọ ni wípé ta ló wà ní ayé yìí tó dédé dìde láì bá ń ṣe nípasẹ̀ nìkan ìyẹn ni pé òwe tí Yorùbá máa ń máa pé tá ò bá wọ ẹni bá là ọ̀la ò kì í yá bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́nìkan jáde kó lóun lòún dágbéra òun dìde ẹ má jẹ́ ká fi ibi ṣú àwọn tó ń ran àwọn èèyàn wa ẹ má jẹ́ ká fi ibi ṣú wọn o alàgbà Gabriiel ó ń ṣe tiẹ̀ fún ọ̀run tiẹ̀ ni o ó ń ṣe tiẹ̀ fọlọ́run kò ṣe for anybody tó bá jẹ́ pé àwọn tó ń jáde wọ́n bá wà òkè wọn ò ní jáde wá o kàn ní ràn wọ́n lọ́wọ́ o tẹ́
tẹ́ bá wá fi ibi tẹ́ bá fi ṣú àwọn tí wọ́n ń ṣoore yẹn ọlọ́run bá pàdé béèrè níbi táwọn ti lérò. Anybody tó bá jáde tó ní ẹran mi lọ́wọ́ àìdá ó nílò àánú kò nílò àánú ó kàn jáde ó ń parọ́ fún àwọn èèyàn òun nìyẹn ọlọ́run nìyẹn. Iṣẹ́ tá à ń ṣe ti jẹ́ pé kò sẹ́ni tó ràn wá lọ́wọ́ kò sí. Nígbà tí ilé tèmi jóná ilé tí mo rẹ́ǹtì mi ò kì í ṣe ilé tí mi ò kọ́lé rí o tí mo rẹ́ǹtì tó jóná bí ẹgbẹ́ wa ṣe pọ̀ tó ẹyọ ẹnìkan ṣoṣo Ṣẹ́gun Ògúngbè ló fún mi ní 40,000 nígbà náà pé kí n fẹ́ aṣọ kí n máa wọ̀ torí gbogbo aṣọ gbogbo nǹkan tí mo ní ló ti jóná mọ́lẹ́ mọ́ wa location náà pè mí pélé mi ti jóná aṣọ tí mo wọ̀ kúrò nílé kan ló kù lọ́rùn mi òun nìkan ṣe Ṣẹ́gun Ògúngbè nìkan ló wà ní ẹgbẹ́ wa kábíta ló máa sọ pé òun ò gbọ́ pé lálẹ́ bí oṣù jóná ìgbà tó yìnbọn fún mi ní location oṣù mẹ́ta àtọ̀sẹ̀ mẹ́ta ni mo lò nulẹ̀ mi ò rí ẹgbẹ́ oníjàtà kan wọlé wa kọ́ tiẹ̀ wá wò mí níbi kan máa fún mi lówó tó bá jẹ́ nǹkan tí èèyàn máa gbàgbé kú wọ́n ti rí everybody bẹ́ẹ̀ ni pé wẹ̀ tó bá kú àtún pẹ̀lú mi ṣó wá da ẹgbẹ́ téèyàn ń ṣe tí ò sẹ́ni tó ń dìde tó ń ràn yàn lọ́wọ́ táwọn tó dẹ̀ lè ràn wá lọ́wọ́ tí wọ́n pọ̀ lóríṣiríṣiríṣiríṣi tó ò ṣe àwọn ènìyàn náà jáde wọn ò bá wọn ò lè wá dákẹ́kú jákè ké gbàǹjarè mi ò sọ̀rọ̀ àwọn tó ti wà òkè tí wọ́n tún jáde tó ní ràn wá lọ́wọ́ o ṣùgbọ́n àwọn tó nílò kínní irú èmi mo ti wà láti 79 ni mo ti wà níṣẹ́ 79 ẹjọ ká sọ pé mo bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí mo ti lò 44 years níṣẹ́ kan ó máa ní nǹkan tí wọ́n máa ṣe fún mi o wọ́n dẹ̀ lè yá mi lówó fi ṣe àwọn bóyá mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò ṣé tẹ́nìkan bá wá ibú tó wò mí ṣoṣo ní sóní àbí irú Gabriel yẹn ó kàn déédéé pè mí ipe àlejò oṣù ẹ̀yìn ló kàn àfẹ́ràn yìí lọ́wọ́ ṣé kíní mi ò gbà ní nígbà tá yóò ṣe mí ṣé kíní mi ò fẹ́ ni àbí tó wáyé pé bọ́n BBC ṣe wá interview mi yẹn ẹnìkan wá pè mí láti abroad ipa àlejò oṣù máa ní kó sẹ́ndì mọ́tò kan sí ẹ nísìn ṣé màá ní mi ò fẹ́ ni àwọn tó ń bẹgbẹ́ jẹ́ wà níbẹ̀ tó yẹ kó fight wọn àwọn èèyàn tó wá ń dìde ibẹ̀ jẹ́ ràn wá lọ́wọ́ ká ní kò sáwọn èèyàn tó dìde tó ràn Ìyábẹ̀jọba rẹ̀ lọ́wọ́ Ìyábẹ̀jọba rẹ̀ láti kú ẹ wò yà gbọ́ǹkan láti jíjẹ́ tó ti ń ṣiṣẹ́ yìí ká ní kò bá sírú Gabriel yẹn ni ẹ wò ta ló mọ̀ yìí pé sú èbèbè wọ́n sìkì sínú ilé tó bẹ́ẹ̀ yẹn tẹnilẹ́ni ti fẹ́ kú báwo ṣe ní jáde kí wọ́n béèrè ìrànlọ́wọ́ ṣé kí gbogbo everybody dákẹ́ kó kú sínú ilé ni èmi ò ní kí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa dá sí ẹ̀yin àfáà wa ẹ̀yin wòlíì wa mi ò ní kẹ́ ẹ má dá sí o ṣùgbọ́n mi ò rò yí pé ìwé Ọlọ́run kan tó sọ pé ẹ má ṣàánú ìròkó wà mi ò rí Bíbélì tó sọ níbi tí Bíbélì sọ pé má ṣàánú tàbí tí Kùránì ti sọ pé ẹ má ṣàánú tàbí àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti sọ pé ẹ má ṣàánú àwọn tó bá fẹ́ ṣàánú ẹ jẹ́ kó ṣàánú ẹ má fi ibi ṣú àwọn èèyàn yìí kó bá má sùn wọn Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o èmi ò. So ọ̀rọ̀ tí Alébíoṣù tó sọ rèé ọ̀rọ̀ tí Alébíoṣù tó sọ rèé lórí wípé àwọn tí wọ́n bá nídìí ìrànlọ́wọ́ Chasolúmọ Túrè. Adopted child ni bàbá ni mí. Okay, adopted child. Láti ilẹ̀ ni bàbá ti tọ́ mi dàgbà láti gba àlẹ́ ìgbà wálé tí. Nígbà lẹ́yìn tí my biological father left, we are still together. Even I built my house near to his house. Ọjọ́ wo lọ́jọ́ bí bàbá? Bàbá pé 100 years ní last. Súnmọ́ bí bàbá pé 100 years. 100 years lọ́jọ́ wo? In last 2 weeks. In last 2 weeks. Bàbá wa ṣe Thanksgiving ẹ̀yìn dé sáà. Thanksgiving ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Bàbá wa ṣe Thanksgiving ní church wa Àgbàlá Gabriel. To the glory of God, Baba Charles Olúmọ, Baba ẹ juwọ́ sáwọn èèyàn, ẹ juwọ́. Ẹ dárúkọ yín. Ẹ dárúkọ yín. Èmi ni Alhaji Abdulsalam Ìṣọ̀lá Sọ̀yàolú aka Àgbákò. Bàbá mọ̀ mọ́ ẹ jókòó báyìí, ẹ já lọ bless àmàlà yẹn ṣe gbogbo ẹ à ń bọ̀ ẹ má bọ̀. Chasolúmọ la tún wò yìí. Chasolúmọ yìí ó kọ́ṣẹ́ lọ́dọ̀ Akin Ògúngbè
Akin Ògúngbè tó kọ́ Chief Jimoh Aliu níṣẹ́ iṣẹ́ tíátà, ibẹ̀ ni bàbá Àgbákò yìí náà ti kọ́ iṣẹ́. Kí ló tó tún ṣe lọ síbẹ̀ yẹn, ó lóun fẹ́ dúpẹ́ fọlọ́run, so àwọn èèyàn tó bá tún lè ran òun náà lọ́wọ́ wọ́n á lè bẹ̀rẹ̀ sí ran òun náà lọ́wọ́ torí pé ó nídìí ìrànlọ́wọ́. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa wípé àwọn àsìkò kan ń bẹ tó já sí pé revelation ó stop kò wá mọ́ fún Prophet Muhammad, inú rẹ̀ wá bàjẹ́. Ọlọ́run wá sọ fún nígbà tí another revelation máa bẹ̀rẹ̀ sí dé, Ọlọ́run sọ fún pé má wàdáàkà rọ̀bùkà wọ̀ má kọ̀lá. Má lérò pé Ọlọ́run ọba rẹ ó ti dágbére fún ọ pé kò sí revelation máa bí Ọlọ́run ọba rẹ ó hate rẹ. So your Lord has neither forsaken you nor hated you. Wala al-akhiratu khairul laka minal ula. Ìgbẹ̀yìn rẹ yóò lóore ju ìgbà àkọ́kọ́ lọ. Ọlọ́run ọba wa ń sọ lẹ́yìn ìgbà tó sọ pé wala sawfa yu'tika rabbuka fatarda, ó wá ní wa amma sa'ila. Àwọn àyà mi tún wà láàrin yẹn kó tó wá kan wa amma sa'ila fala tanhar. Do not repulse the beggar. Do not repulse the beggar. Tá a bá rí èèyàn kan tó ń tọrọ nǹkan, tó ń tọrọ ìrànlọ́wọ́, ara ní débẹ̀ ni o. Bàbá ṣe lágbára mọ́, ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́. Ọlọ́run fẹ́ ká máa béèrè ìrànlọ́wọ́. Ibòmíì náà ó sọ pé ista'inu bis-sabr was-salati. Seek help through patience and prayer. Tẹ́ bá ti need ìrànlọ́wọ́, ẹ tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ láti wá ràn wá lọ́wọ́. Tó bá ti tó àsìkò, yóò wá rán àwọn èèyàn sí wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Pastor Gabriiel ràn lọ́wọ́, àwọn ni wọ́n ń lọ bá páwọn need ìrànlọ́wọ́. Àwọn ni wọ́n ń lọ bá. So nígbà tó jìjà sí pé ó ṣe iṣẹ́ charity, gẹ́gẹ́ bá a sọ fún wa yìí pé bá a ṣe rí ọ̀pọ̀lọpọ̀ verses nínú Quran lára àwọn hadith tó ń sọ pé ká ṣe ìrànlọ́wọ́. Feed the poor, ó pọ̀ káàkiri nínú hadith. Feed the hungry, ó pọ̀ káàkiri. Ẹ fún àwọn tí bí ń pa lóúnjẹ, ó pọ̀ káàkiri nínú àwọn hadith. Tá bá wo nínú Bíbélì náà nínú Galatians tó wà nínú Bíbélì, Galatians 6:2, tá bá lọ wò ó ní bear one another's burdens and so fulfill the law of Christ. So when you ask someone else to help you, so you have to bear the burden. Gbogbo àwọn àjàgà tó máa ń wà níbi ìrànlọ́wọ́ tẹ́lómi fẹ́ ṣe fún ẹlòmíì fẹ́ ràn yàn lọ́wọ́, yóò wá fi orí gba àṣàsí, yóò forí gba èpè. Bí Pastor Gabriel ṣe ń ran àwọn òṣèré lọ́wọ́ yìí, àwọn òṣèré kan wà inú wọn máa bàjẹ́, àwọn kan wà tó jẹ́ àwọn ayé, bóyá àwọn náà wà nídìí ọ̀rọ̀ ẹlòmíì wọ́n á gbé ìjà yẹn, wọ́n á gbé ko Àgbàlá Gabriel torí pé ó fẹ́ gba ẹran kúrò lẹ́nu ẹkùn. Ẹlẹ́dàá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ yóò máa bá wa ṣọ́, torí pé kọ́ má lérò pé gbogbo tóun ṣe yìí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa dùn. No. Inú àwọn èèyàn lè dùn, ṣùgbọ́n inú Ọlọ́run ọba ó máa dùn, torí Ọlọ́run ọba fẹ́ kí a ran àwọn tí ara bá ní lọ́wọ́. A ó rí i pé Islam ó bèsì lórí, lẹ́yìn tá a bá ti sọ̀rọ̀ ẹ̀sìn tán,
àtọ̀rọ̀ ìgbàgbọ́, charity, al-ihsan, zakat. A rí pé zakat ó wà nínú àwọn pillars of Islam. Charity, charitable project, Islam nífẹ̀ẹ́ sí láti ran àwọn èèyàn lọ́wọ́. Nínú àwọn ọ̀rọ̀ tí arábìnrin kan bá wa sọ nínú àwọn audio tí mo play a ó rí wípé arábìnrin yẹn ó sọ̀rọ̀ sí àwọn kan nínú àwọn tí wọ́n wà nínú film industry tó jẹ́ àwọn obìnrin tí wọ́n ń kọ́ ilé ńláńláńlá tí wọ́n ra mọ́tò bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ pé àwọn náà mọ ibi tí wọ́n ń kojú bọ̀, àwọn náà sì mọ ibi tí wọ́n ń gbé ìdí wọn lọ, pé ìdí ẹlòmíì ti gbóná níbi àwọn oko oríṣiríṣi tí ń wọbẹ̀. So that is pé kì í ṣe inú film industry náà ti rí owó tán fi ń ra lé, kì í ṣe inú film industry náà ti rí owó tán fi ń ra àwọn mọ́tò. So there was a time táwọn kan challenge Láìdé Bákàrè, Ìyábọ̀ Òjó pé bó náà ti rí owó. Liz Anjorin, àwọn àsìkò kan wà táwọn èèyàn kan attack gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wípé kí wọ́n bọ́ sí ìta kan wá ṣàlàyé ibi tí wọ́n ti rí àwọn owó wọn. Wípé àwọn ò lérò pé nínú film industry iṣẹ́ tó ń ṣe ló provide àwọn owó yẹn fún wọn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ ibi tí Láìdé Bákàrè ti rówó, ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ ibi tí Ìyábọ̀ Òjó ti rówó, ẹ̀yin tẹ́ bá mọ ibi tí Lizzy Anjorin ti rówó, ẹ̀yin tẹ́ bá mọ ibi tí Ìyábọ̀ Òjó, Fúnkẹ́ Akíndélé àtàwọn ẹlòmíì bẹ́ẹ̀, ẹ wá wọn lọ kẹ́ ẹ lọ interview wọn. Arábìnrin kan tó bá sọ̀rọ̀ yìí ó ní poverty wà nù film industry, ṣùgbọ́n táwọn Láìdé Bákàrè bá máa sọ̀rọ̀ àtàwọn Ìyábọ̀ Òjó ẹ rí i pé àwọn máa defend the industry yẹn, ṣùgbọ́n kálukú lọ́mọ ibi tí ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ ààrẹ. Nínú àwọn ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ, nínú àwọn ọ̀rọ̀ kan tó sọ láìpẹ́ yìí nígbà tíjọba Èkó ní kó wá san tax àwọn problem tí ó ṣẹlẹ̀ nínú film industry, mo ti sọ reason fún wa ìdí tí ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde tí wọ́n wá tọrọ owó nítorí pé wọ́n lò wọ́n mọ́. Àwọn tó ń ṣe fíìmù ní lóde òní wọ́n believe pé àwọn old style tó ń lò rí pé lè rí lálùdé nínú fíìmù kan tí báyìí kí wọ́n fẹ́ kọ́ wá pọ̀fọ̀ àbí kó fẹ́ ṣe oògùn owó àbí ó fẹ́ dira fún olè kan nínú fíìmù. Alápín ni babaláwo ló máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà. Súlè òun bíi kí wọ́n fi ṣe bàbá ẹnìkan nínú fíìmù ṣùgbọ́n àwọn èèyàn sábà lò ó púpọ̀ mọ́. So tí wọ́n bá dẹ̀ ti lò wọ́n mọ́ tó pé wọ́n níṣẹ́ mi ìtàn ń ṣe, wọ́n níṣẹ́ mi ju ọ̀rọ̀ fíìmù yìí lọ. Àwọn tí wọ́n níṣẹ́ mi nínú wọn ó ti di pé kí ilé ayé kó jẹ́ ìnira fún wọn. Ìdí nìyí tí nígbà tí wọ́n dẹ̀ rí pé opportunity ló wà nílẹ̀ yìí wípé Àgbàlá Gabriel ti ready láti máa ran àwọn èèyàn lọ́wọ́, ló jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ síta lẹ́yọ kọ̀ọ̀kan. Oríyọmí Hamza ó sọ ọ̀rọ̀ kan wípé tí wọ́n bá ti jáde púpọ̀ yóò sú àwọn èèyàn. Ẹ rí wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tako Oríyọmí Hamzat pé ìsọkúsọ lélẹ́yìí, ó ń bínú Àgbàlá Gabriel ni, inú rẹ̀ ń bàjẹ́ bí Àgbàlá Gabriel ṣe ń gbé àwọn òṣèré wá pé torí ó bẹ̀rẹ̀ sí ní star ó sì bẹ̀rẹ̀ sí ní followers pé inú ń bí Oríyọmí Hamzat ló ṣe sọ bẹ́ẹ̀. A sì mọ intention rẹ̀ tó fi sọ̀rọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra ká mọ̀ bá ṣe fẹ́ máa attack àwọn èèyàn. Tí èèyàn kan bá sọ̀rọ̀ kan ká wo òye sí
intention tó bá fi sọ ó kù láàrin òun àti Ọlọ́run, ó kù láàrin òun àti Ọlọ́run. Ẹ̀rí àwa tá a bá ní agbára láti ṣe ìrànlọ́wọ́ fáwọn tá a bá lè ṣe ìrànlọ́wọ́ fún nínú wọn, ẹ jẹ́ ká ṣe é, torí pé àmọ́ ibi tí àwọn ọmọ tiwa náà wà lọ́la. Ìrànlọ́wọ́ ọ̀kan tẹ́lómi bá ṣe tó fojú di, Ọlọ́run ó ṣe oore tó pọ̀ fún ní ọjọ́ iwájú tí ò ní mọ̀. Kódà kéèyàn kan jáde kó máa purọ́, kó máa lóhun nídìí owó tí ó sì nídìí owó, òun nídìí igbá, òun nídìí àwo. Ẹ̀yin ẹ ṣèrànlọ́wọ́ fún bẹ́ẹ̀ ṣe lágbára mọ́. Ẹ sáà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn beggars kan tó ṣe pé ẹlòmíì costume ni wọ́n fi bá a ṣe bẹ́ẹ̀ ni pé apá rẹ̀ ti kán, ẹlòmíì yọ̀dà bẹ́ẹ̀ ni pé egbò ló wà lára rẹ̀ tí ò sí egbò kankan, táwọn èèyàn sì máa lágbára owó ṣe rí tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ràn lọ́wọ́ tó ṣe pé sì ń ta àwọn èèyàn jẹ ní. Òun náà mọ̀ pé òun ń ta àwọn èèyàn jẹ ní, but àwọn tó bá ràn lọ́wọ́ Ọlọ́run fún wọn ní reward, torí pé àwọn rí condition tó wà làwọn ṣe ìrànlọ́wọ́ yẹn fún un. Ẹ̀kọ́ ńláńlá ló wà nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí fún àwa tí a jẹ́ àgbà òṣèré. Àbáwa tí ìràwọ̀ wa ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí, ìgbà ò kí ń lọ bí òréré. Àsìkò kan ń bọ̀ táwọn èèyàn tí ń lo ẹ̀yin náà mọ́, tó bẹ̀rẹ̀ sí lo àwọn míì tí wọ́n pa ẹ̀yin náà tì gẹ́gẹ́ bí ẹ ṣe pa àwọn àgbàlagbà tì tẹ́ lò wọ́n. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ọ̀dọ́ lẹ́ni náà tẹ́ ń lò gbà lọ́wọ́lọ́wọ́, àsìkò kan ń bẹ tẹ́yìn náà ó di àgbàlagbà, àwọn kan náà tún wá jáde ńgbà yẹn tí wọ́n jẹ́ ọ̀dọ́. Ní tẹ́ ẹ ṣe fún àwọn àgbà ni wọ́n ṣe fẹ́yìn náà. Ṣùgbọ́n opportunity tẹ́yìn wá nísìn ni pé ẹ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ fún ìgbà ọjọ́ alẹ́ yín láti àsìkò yìí lọ, kí àgbà tìyín náà kó má bá wá ráre, àbí ìgbà tìyín náà kó má wá di pé àwọn ẹbí ọmọ wa gbé yín wá sórí social media láti wá máa tọrọ owó, láti máa wá tọrọ mọ́tò fún yín. Ẹ̀kọ́ ńláńlá wà níbi eléyìí fún wa. A ò lè dá àwọn tí wọ́n ń tọrọ owó, tán tọrọ mọ́tò lẹ́bi, torí pé wọ́n ní ìdí ẹ̀. Wọ́n sì rí i pé àwọn ò fẹ́ sí jìbìtì, àwọn ò fẹ́ lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kan láti fi ní mọ́tò, láti fi kọ́lé. So wọ́n kígbe báwọn nídìí ìrànlọ́wọ́. Gbogbo tí a bá ní ní agbára, káwa náà ká fi ṣèrànlọ́wọ́ gbogbo bá ṣe mọ́, ká gbà pé a máa gba reward ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ jù báyìí lọ ní èní. Àwọn èèyàn request fún fídíò yìí ló jẹ́ kí a jáde láti tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan tó já sí pé ó lè jẹ́ bí òkùnkùn sí àwọn èèyàn, tí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ wà lọ́dọ̀ àwa. Gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa pé mo ṣe ọ̀pọ̀lọpọ̀ investigation lórí film industry, pàápàá jùlọ àwọn Yorùbá látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ láti 1940, so títí di àsìkò tá a wà ń tà yìí la mọ gbogbo tó ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré àgbààgbà látọ̀dọ̀ Ògúndé títí tó fi di àsìkò tá a wà yìí. Òun ló fà á tó fi já sí pé ẹ má retí ọmọ ANTP àbí àwọn president ANTP kan kọwọ́ bọ owó ANTP wọ́n kó fún àwọn ọmọ tampa, àbí kí àwọn nantap kan kó owó ẹgbẹ́ wọn, àwọn ọmọ Ìgbò kan máa kó fún àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣe eré. Kò possible. Ọmọ ẹgbẹ́ ANTP lè rí ọmọ
ẹgbẹ́ nantab kan tó ní problem o kó ṣe ìrànlọ́wọ́ fún individually bó ṣe lágbára mọ́. Ọmọ ẹgbẹ́ tampan ó lè ṣèrànlọ́wọ́ individually tó bá rí i pé ọmọ yẹn ti pè ní problem. Ṣùgbọ́n officially wọn lè kọ́wọ́ bọ owó ẹgbẹ́ kó máa kó fún ẹni tó bá wọn lè ìrànlọ́wọ́ mélòó náà fẹ́ ṣe. A jẹ́ pé gbogbo owó ẹgbẹ́ pátápátá ni wọ́n máa fi tọrẹ tán. So ìdí nìyí tó yá sí pé ọ̀nà tí ó rọrùn jù náà ni ọ̀nà tí wọ́n gbé gbà pé wọ́n lọ bá ẹni tí Ọlọ́run lò tó ń bá wọn tọrọ ìrànlọ́wọ́ lórí social media. Ṣùgbọ́n èmi ò lérò pé yóò sú àwọn èèyàn. Ìdí tí tá a ṣe mọ̀ pé kò lè sú àwọn èèyàn ni pé gbogbo àwọn tó ń wo fíìmù náà ní àwọn kálukú wọn ló ní fáǹsì títí wọn. So àwọn fáǹsì wọn máa jáde tí wọ́n bá rí i pé wọ́n wá sí orí social media wọ́n wá tọrọ ìrànlọ́wọ́ tí wọ́n dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ bí agbára wọn bá ṣe mọ́. Gbogbo ìrànlọ́wọ́ tí oníkálukú bá lè ṣe kó ṣe é. Àwọn kan máa ń ṣèrànlọ́wọ́ tí wọ́n bá ti rí i pé àwọn ayé máa rí i pé àwọn ṣe ìrànlọ́wọ́. Ẹlòmíì ṣe nítorí kí wọ́n lè bá a rí i. Ẹlòmíì ṣe nítorí Ọlọ́run. Ẹlòmíì ṣe lórí pé àwọn owó tóun kúkú ní kò sí tóun bá fi ṣe tẹ́lẹ̀ jùrú àwọn nǹkan báyìí náà lọ. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká discourage àwọn tó bá ń ṣe ìrànlọ́wọ́ àbáwọn tó ń tọrọ ìrànlọ́wọ́ fún àwọn tó nídìí ìrànlọ́wọ́. Ẹ má jẹ́ ká jẹ́ alátakò, ẹ dẹ̀ má jẹ́ ká jẹ́ olùdínà oore. Eléyìí ni ìmọ̀ràn pàtàkì àti àwọn ọ̀rọ̀ pàtàkì tí a ní láti yanjú. Àwa tá a bá jẹ́ àwa òṣèré, àwa tá a bá ní mi tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jẹ́ ká máa ronú pé kí la lè ṣe yàtọ̀ sí pé à ń act film. Nítorí wípé àwọn òyìnbó tí wọ́n dá iṣẹ́ yìí sílẹ̀, information technology àti technology tí wọ́n ń ṣe tí modern day technologies tó ń ṣẹlẹ̀ nínú media. So modern day technology tó ń ṣẹlẹ̀ nínú media ó affect film industry náà. Nítorí pé àwọn òyìnbó àsìkò kan wà tó ń ṣe VHS video, ìgbà tó yá àwọn tí wọ́n ń ṣe DVD wọ́n kó ìparun bá àwọn iléeṣẹ́ VHS. Ẹni pé kò sí VHS ń ta mọ́. So nígbà tó yá YouTube wọ́n bẹ̀rẹ̀ sí digitalize film láti kó ìparun bá gbogbo iléeṣẹ́ tó ń ṣe DVD, so that kò ní sí anything tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ DVD mọ́. So àwọn tí wọ́n bá wá tí wọ́n ti ṣí iléeṣẹ́ DVD tẹ́lẹ̀ àtàwọn tó láwọn ń ṣe CD, ẹ rí i pé wọ́n fi bẹ́ẹ̀ tà púpọ̀ mọ́ torí pé wọ́n ti digitalize video. So YouTube ní kí àwọn producers kan bẹ̀rẹ̀ sí máa kó àwọn fíìmù wọn wá kí wọ́n digitalize ẹ̀. Tí wọ́n bá ti yà á tán, tí wọ́n edit ẹ̀ tán, kán upload ẹ̀. Tí wọ́n bá ti upload ẹ̀ tán, kán wá download ẹ̀. So kí wọ́n send ẹ̀ sórí YouTube. Tí n bá ti ń wọ pé àwọn èèyàn 1 million wọ́n ń wò ó níye tí YouTube wọ́n máa san fún iléeṣẹ́ tẹlifíṣàn tó dá iléeṣẹ́ tẹlifíṣàn internet television lẹ̀, so that wọ́n á bẹ̀rẹ̀ sí máa rí owó wọn ní online. Eléyìí ó kó bá àwọn marketers náà. Tẹ́lẹ̀ tí wọ́n bá ya fíìmù tán, tí wọ́n edit ẹ̀ tán, tí wọ́n lè lọ print 20,000, 50,000, 100,000. Wọ́n á bẹ̀rẹ̀ sí pariwo advert káwọn èèyàn máa lọ Ìdúmọ̀tà, wọ́n máa lọ kó, wọ́n máa kó lọ state by state, wọ́n máa lọ tà, àwọn èèyàn máa lọ rà, wọ́n máa jókòó, wọ́n máa wọnú lé.
wọ́n ti pa iná irú nǹkan bẹ́ẹ̀ yẹn nísìnyí àwọn òyìnbó. Tí fíìmù kan bá ti jáde tí mákẹ́tà bá fi release ẹ̀ báyìí, ẹlòmíì gan kí mákẹ́tà tẹ̀ tó release ẹ̀ tó bá ti lè jí ẹyọ kan mú, tó bá fi lè download ẹ̀ sórí YouTube tí gbogbo ayé ti copy ẹ̀ lọ, òkúta ti bá ọjà tó lóun fẹ́ tà. So kò sí bí ó wá ṣe ní affect àwọn cast, ó máa affect àwọn crew, torí pé àwọn crew ni àwọn artist tí àwọn crew ni àwọn òṣìṣẹ́ bíi cameramen, àwọn directors kankan. So àwọn cast ni àwọn òṣèré tí wọ́n fẹ́ lò, tí wọ́n fẹ́ act àwọn kankan nínú fíìmù. So a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún wa ọ̀nà míì táwọn òyìnbó ń gbà tí wọ́n fi ń rí ìyáláyà owó lórí fíìmù wọn. Táwọn bá ti ṣe fíìmù tán, wọ́n máa ń kóòdì ẹ̀. Tí wọ́n bá ti kóòdì ẹ̀ tán, wọ́n á gbé lọ sí oríṣiríṣi àwọn cinema houses ní different country láti lè rí owó wọn. Ìgbà tí wọ́n fi ya fíìmù Titanic film tí wọ́n yà ń gbà yẹn is about 200 million náà fi yà, but producer ẹ̀ ó rí bí $1.5 billion lórí ẹ̀. So tí dìsín àwọn òyìnbó tó ń ṣe fíìmù, fíìmù wọ́n sì ń rí owó ń bẹ̀ títí di òní, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe fíìmù lọ́dọ̀ tí wá ń bẹ̀ yẹn, àwọn míì ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́, àwọn míì kàn ní ẹ̀bùn kan act. So láti ṣe, láti tà, láti sọ́dowó, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì idea lásán ló ń lò. Ẹ má fi wé àwọn òyìnbó tí wọ́n kọ́, kò sí nǹkan táwọn òyìnbó ń ṣe tí wọ́n ní ìmọ̀ ń pa ẹ̀, àti báwo ni wọ́n ṣe gbé ìmọ̀ kan kalẹ̀ tí ò ṣe ní di owó. Àwọn òyìnbó kì í gbé ìmọ̀ kan kalẹ̀ láì jẹ́ pé wọ́n á kọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣe nǹkan àti bẹ́ẹ̀ ṣe dolówó ń bẹ̀. So ṣe mọ̀ pé lápèjúwe irú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wà nídìí news náà sí, ṣe mọ̀ pé online news ti pọ̀. So ó kó bá àwọn tán láwọn print newspaper, àwọn tán print newspaper, àwọn newspaper kan wà tó ṣe pé online náà ti dàgbà ẹ̀ síbẹ̀, wọ́n nídìí àti máa kó owó láti máa lọ print, láti máa kó owó fáwọn paper mọ́. So ṣùgbọ́n wọ́n ti ní ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń rí owó wọn, bó ti já sí pé online news. So irú àwọn nǹkan báyìí, òun la ṣe sọ fún ìjọba pé research and development ó ṣe pàtàkì nínú ìlú fún gbogbo àwọn tí wọ́n bá wá jẹ́ upcoming artists tí wọ́n láwọn fẹ́ di star, àwọn náà fẹ́ máa ṣe fíìmù. Tí wọ́n bá rí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí online pé wọ́n wá ń tọrọ owó fún àwọn àgbààgbà òṣèré yìí, àwọn míì wọ́n feel discouraged ipe ṣé iṣẹ́ táwọn fẹ́ yàn láàyò ní, ṣé kìí ṣe pé irú tó ṣẹlẹ̀ sáwọn àgbà yìí ló ṣẹlẹ̀ sí àwọn náà lọ́jọ́ iwájú. Wọ́n feel discouraged. Àbáwọn tó ń sọ pé kò sówó kankan nínú fíìmù, poverty wà ń bẹ nǹkan kan, so láti lè discourage àwọn èèyàn. So ẹ sì rí àwọn tó sọ pé no, ẹ má sọ pé kò sówó ń bẹ. Jaiye Kuti ní kẹ má sọ pé kò sówó ń bẹ, owó wà ń bẹ, because iṣẹ́ tóun ń ṣe nìyẹn. Òun dẹ̀ ti ní connection pẹ̀lú àwọn tí wọ́n máa pè sínú fíìmù. Àwọn kan wà wọn lẹ́ni tí ó pè wọ́n sínú fíìmù láti pé kán wá act. So èmi believe pé gbogbo ohun tí èèyàn kọ̀ọ̀kan bá ń ṣe, ẹ má dá dúró, ẹ continue, ẹ work hard, don't feel discouraged lórí fade tó bá gùdù sí. Tásìkò bá tó tí ayé máa dá ọmọ, tásìkò bá tó tó máa di ọlọ́rọ̀, tó máa dolówó látara iṣẹ́ tó ń bá ń ṣe, àsìkò náà yóò dé. Ẹ má feel discouraged lórí nǹkan tí ẹ bá ní passion fún. Gbogbo àwọn tá a bá fẹ́ jẹ́ actor, actress, ẹ má jẹ́ ká feel discouraged pé ẹ rí àwọn kan tí wọ́n wá ń tọrọ owó. Ìdí tó fà láti ṣàlàyé ẹ̀ fún wa yìí, pé àwọn tó ń ṣe fíìmù lóde òní ni wọ́n pa wọ́n tì, wọ́n lò wọ́n mọ́, torí pé wọ́n believe pé àwọn ò nídìí wọn kan feature nínú àwọn fíìmù wọn.
wọn dẹ̀ níṣẹ́ mi, wọn dẹ̀ ní ọ̀nà business mi tí wọ́n dá kalẹ̀. Òun lọ́jẹ́ kan ní problem. Àwọn míì ní problem pẹ̀lú ìyàwó wọn, àwọn míì ní problem pẹ̀lú àwọn ọmọ wọn. So lọ́fà tí wọ́n fi ìtìjú, wọ́n gbé ìtìjú ti sẹ́gbẹ̀ kan tí wọ́n á jáde sórí social media wá tọrọ mọ́tò, tọrọ ilé, tọrọ ìgbésí ayé àwọn kó lè rọrùn. So ẹ̀kọ́ leléyìí fún àwa tá a bá jẹ́ upcoming stars, upcoming actor, actress. Tí ẹ bá dẹ̀ rí àwọn actress tí wọ́n ń fi ilé wọn hàn, tí wọ́n fi mọ́tò wọn hàn lórí social media, so kó lè jẹ́ encouragement fún àwọn míì táwọn náà ń bọ̀. Ẹ lọ wádìí dáadáa, ẹ rí pọ̀pọ̀lọpọ̀ wọn ní nǹkan míì tí wọ́n ń ṣe tí wọ́n fi ń kún iṣẹ́ acting wọn, torí wọ́n fẹ́ kúrò nínú iṣẹ́ acting. So wọ́n sì ní àwọn tó ń ràn wọ́n lọ́wọ́. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwọn tó ń bá wá ní opportunity láti rí àárò àwọn ìrànlọ́wọ́ yẹn, ó di dandan kí wọ́n wá tọrọ ìrànlọ́wọ́. Eléyìí ni ṣókí ọ̀rọ̀ tí a sọ lórí ọ̀rọ̀ yìí fún àsìkò yìí. Kí Olúwa kí ó wà pẹ̀lú wa. Ibi yìí láti end program yìí ní èní, ó tún di àsìkò kan náà. Orúkọ tèmi ò yàtọ̀, mí náà ni ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Daud Awwal. Lovers all over the world, God bless you. Baba Charles Oluma is here, aka Baba Agba.